bọ̀ kí ló dé tí a máa rí onígbàgbọ́ tá máa lọ lédì wọ́n máa ṣògbóni wọ́n máa gbẹ́bọ wọ́n máa gbé tutù ẹ wà sí ṣọ́ọ̀ṣì wà mọ́ fọ́nbù ẹlòmí ò gbé microphone báyìí yóò wà mọ́ bú àwọn ẹlẹ́bọ nígbà tẹ́ ẹ mọ̀ wípé orúkọ tẹ́ ẹ ń pè kò ṣiṣẹ́ fún yín pé kò ṣe nídẹ́kù mọ́ kò lájú afọ́jú kò jí òkú dìde tẹ́ ẹ mọ̀ yẹn tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ bá hàn náà òsè publicly ní church ni pé kí ni yóò wọ́ọ̀kì mọ́ o ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn olóògbóni wàláì pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ayọ̀ ní àbátẹ̀lé yín ẹ ń fẹ́ láti tọwọ́ bọ brain wa láti máa jẹ́ ká máa feel wípé ẹ̀sìn àbáláyé yẹn pé kò dára rárá pé ẹ̀sìn tẹ́ ẹ gbé wá pé ẹ̀sìn àjòjì ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ó lẹ fẹ́ gbé sí brain wa ṣé ìgbálẹ̀ yìí ló máa lé ẹ̀mí èmèrè jáde ló máa lé ẹ̀mí àjẹ̀ jáde ẹ mọ̀ tanra yín mọ́ ẹ lè gbàdúrà ni nígbà tó bá dàpà síyàn lára tẹ́ ẹ kàn ṣe body damage lásán ṣé o ló máa lé spirit jáde nínú ni gbogbo ẹ̀ lásán fún yín pé kẹ́ ẹ má ṣe mọ́ gbà yẹn là ń pariwo pé gbogbo èyí tẹ́ bá ṣe ẹ máa stop ẹ̀ ìgbà míì wọ́n á mọ ọmọ kékeré níbẹ̀ wọ́n á nà wọ́n á fi gbálẹ̀ bá gbogbo tara ẹ̀ jẹ́ wọ́n á mú wọ́n ní wọ́n lẹ́mìí burúkú jáde wọ́n á mú chain wọ́n á so mọ́ ọmọ lẹ́sẹ̀ wọ́n á láwọn gbé síta àánú pé bẹ́ẹ̀ lẹ́mìí ti máa jáde wọ́n á fi bí pa ṣé yẹn ló ń lẹ́mìí jáde ni. ẹ máa rò wípé nǹkan tí mo ṣe ṣó bójú mu tó ìgbà tẹ́yìn náà wá padà wá ń wò ẹ wá rí pé kò bójú mu láti sọ àìtẹ́yìn náà ṣe wá jáde síta pé kẹ́ ẹ tọrọ àforíjì because ẹni pé gbogbo explanation yìí yẹn tẹ́ máa ń gbọ́ ìgò explain tire lẹ́yìn kẹ́ ẹ lọ ṣàtúnṣe kí ẹ má ṣẹlẹ̀ mọ́ kẹ́mi kúrẹ́kúrẹ́ kan mọ́tò lónìí kó má push yín kẹ́ ṣe nǹkan tí ojú ò gbọdọ̀ rí tí etí ò gbọdọ̀ gbọ́ ẹ mọ́tò ṣe mọ́. olùṣọ́ òye Bámijí Dámiláre ti ilé ìjọsìn Celestial Church of Christ Ògo Mídégbárin ní Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí a ti rí tó ti lo ṣáàkì nígbà tí ọ̀kan nínú àwọn tó jẹ́ ògbóni tí wọ́n ṣe aláìsí tí wọ́n wá ń ṣe òkú wọn la bá rí pé olùṣọ́ sẹ̀lẹ́ olùṣọ́ ṣọ́ọ̀ṣì wòlíì prophet shepherd wípé àtúrìpópa kájà á dẹ̀ ṣàlàyé pé kì í ṣe pé a fẹ́ tẹnu àbùkù bá àwọn reformed ògbóni fraternity ṣùgbọ́n tá a sọ ni wípé gẹ́gẹ́ bí ìlànà ìjọ Celestial Church of Christ nínú constitution wọn ní under 101 títí sí day 103 wọ́n níbẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ ẹgbẹ́ ìjọ Celestial kò gbọdọ̀ darapọ̀ mọ́ irú àwọn ẹgbẹ́ ìgbóni àbótí ẹ̀ ń gba oyè ayé rárá ìdí nìyẹn tá a fi wá sọ pé tọ̀ kí ló wá ṣẹlẹ̀ títí dọjọ́ òní a ò tí ì rí ìgbésẹ̀ kankan látọ̀dọ̀ àwọn pastor's office tá a dẹ̀ fẹ̀sùn kàn wọ́n wípé ó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí láti inú oṣù karùn-ún tó ti ṣẹlẹ̀ ṣé mọ̀ pé mo gbìyànjú láti pe bàbá Ajove ní ọjọ́ yẹn tí nọ́mbà wọn ò lọ ṣùgbọ́n ní ọjọ́ kejì mo rí miss call bàbá mo dẹ̀ rí text messages wọn wípé mo ti gbìyànjú láti pe àwọn o ta ló ní nọ́mbà yìí o àwọn rí miss calls mo wá pè wọ́n padà mo bá bàbá Ajove sọ̀rọ̀ mo wá fi ẹ̀sùn ikọ̀ wọ́n mo ní ṣé ẹ máa sọ wípé ẹ mọ̀ wípé àwọn ọmọ ìjọ Celestial páwọn kankan yín pé kàńdá ti pọ̀ gan-an ó ti pọ̀ jù nínú rẹsì gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́mìí tí wọ́n láwọn ń jíṣẹ́ nínú chọ́ọ̀chì gbogbo náà la rí pé ọ̀pọ̀ nínú wọn la rí pé wọ́n tún ṣe àwọn obìnrin wọn wọ́n tún ẹ̀rí wọn táwọn tó tún rúgbà Ọ̀ṣun àwọn ló ń rúgbà Ọ̀ṣun à ń rí wọn pé kí ló fà wọ́n dẹ̀ tún wọnú chọ́ọ̀chì ẹ̀mí á tún lò wọ́n à ń béèrè wípé irú ẹ̀mí wo ló ń lò wọ́n àti pé ìhàwó ni wọ́n kọ sí tó ti ẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí wípé olùṣọ́ yìí wípé ó ṣẹgbẹ́ ògbóni tó sì wà àti gbogbo kámẹ́rà sì gbé lójú gbangba bàbá Ajove sọ̀rọ̀ ilẹ̀kùn nínú gbogbo nǹkan bá mi sọ wọ́n jẹ́ kí n mọ̀ wípé àwọn kò rojú sí ìgbésẹ̀ náà nítorí kò sí lára ètò àti ìlànà tí bàbá Ọ̀ṣọ́fà tó fi sílẹ̀ fún ìjọ Celestial Church of Christ wípé ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé kàńdá pọ̀ nínú rẹ̀sì tó jẹ́ wípé àwọn tó wọ́n ń ṣe àwọn ẹgbẹ́ ayé yìí wípé ó pọ̀ pé àwọn sì ń gbìyànjú wípé ẹnikẹ́ni tí àwọn bá ti rí o káwọn fi jófin. mo wá béèrè lọ́wọ́ wọn pé ṣé lóòótọ́ òun náà lè ránṣẹ́ pé olùṣọ́ àti fún olùṣọ́ olúawo olùṣọ́ olúwo oyè Bámijí Dámiláre pé ṣé lóòótọ́ lè ránṣẹ́ pé àti nígbà tẹ́ ránṣẹ́ pé arákùnrin yìí tẹ́ ní kó wá tẹ́ kọ lẹ́tà sí wípé kí ni ìgbésẹ̀ kí ni wọ́n ṣe ìgbésẹ̀ wo ni bàbá Ajove ìgbésẹ̀ wo lẹ gbé àti wípé kí ni ẹni yẹn náà sọ bàbá dẹ̀ ṣàlàyé wípé tọ̀ lóòótọ́ ńgbà táwọn gbọ́ tí wọ́n kọ lẹ́tà sí àwọn kọ lẹ́tà sí padà pé àwọn fẹ́ rí wọ́n sọmọ ẹ̀ sí mítìn pé kó wá wọ́n ní ṣùgbọ́n kò wá wọ́n ní tó sọ fáwọn ni wípé Ọọ̀ni of Ifẹ̀ ní kò má wá ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu wọn fi ìdí ohun tá a gbọ́ múlẹ̀ tá a sọ lórí ìkànnì yìí wípé olùṣọ́ prophet oyè Bámijí Dámiláre yìí ti jọ Celestial Church of Christ Ògo Mídé ó sọ fún wọn wípé Ọọ̀ni of Ifẹ̀ ní kò má wá
mo wá ní kílẹ̀ wá ìgbésẹ̀ wo ló ti wá ń wáyé wọ́n láwọn ìgbésẹ̀ kan ń lọ lábẹ́nú ìgbésẹ̀ tó ń lọ lábẹ́nú ìwọ́n nígbà tí ìgbésẹ̀ náà bá jáde pé a ó máa gbọ́ a ó máa mọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ fi dá wa lójú wípé àwọn kò rojú sí iye tó ṣẹlẹ̀ ó yà wá lẹ́nu wípé pastor's office up to now wọn gbé ìgbésẹ̀ kankan sí èyí ló ń kọ wá lóminú ó ń kọ wá lóminú táwọn kan dẹ̀ sọ pé ajẹ́ wípé bóyá lẹ́tà yẹn wọn ò kà sí bàbá mo bí iná létí bóyá wọn ò mọ̀ pé tó bá yẹn ń ṣẹlẹ̀ mo wá ní tó bá ti jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ pé wọn a jẹ́ pé secretary tó gba lẹ́tà a jẹ́ wípé lára ọmọ ẹgbẹ́ wọn ni èyí tó tún wá yà mí lẹ́nu wípé nígbà lẹ́yìn tá a ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò kí n ṣe allegedly pé wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀ sọ pé tí wọ́n ti jẹ́ ká mọ̀ wípé Ọọ̀ni of Ifẹ̀ pé arákùnrin náà dárúkọ Ọọ̀ni of Ifẹ̀ lóòótọ́ bóyá ó dárúkọ ọba ni bóyá ó kàn fi ọba bójú a ò mọ̀ torí a ò mọ relationship tó wà láàárín Ọọ̀ni of Ifẹ̀ àti ìjọ Celestial Church of Christ ṣùgbọ́n nínú iṣẹ́ ìwádìí tá a ṣe a gbọ́ wọn wípé tó bá ṣe program wọn náà máa ń invite Ọọ̀ni Ifẹ̀ wọn lè máa ń wá pé ọba kò dé ṣe àbúté ọba sì pọ̀ ọba síbikíbi ọba lè lọ ọba tó ó lè yẹni náà sí anybody àyẹ̀wò sọ pé wọ́n tiẹ̀ lọ ẹni ìjọ ní ọba lè lọ ó lè lọ mọ́ṣáláṣí ó lọ sọ́dọ̀ àwọn ewu ọ̀yà ọba wà fún gbogbo ènìyàn gbogbo ẹ̀sìn òun lọ́ba ń ṣe but tí ò wá tó wá rú mi lójú ni wípé ọba wa ń sọ fẹ́ni yẹn wípé kó má lọ ìyẹn ò yé mi tó ó kù díẹ̀ káàtó Yínká Dẹrìn àwọn yìí ó kù díẹ̀ káàtó kò yé wa. àwọn ìjọ Celestial Church of Christ up to now pastor's office ẹ ò fún wa ní èsì àwọn ò dẹ̀ mọ̀ relationship tó wà láàrin pastor's office àti bàbá wọn Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n máa fi sọ fẹ́ni tó jẹ́ ògbóni Aliyan God bless you sister mi for the stars tó máa sọ fún ẹni tó jẹ́ ògbóni wípé kó má lọ sí ìpàdé tí church pè sí àmọ́ bóyá the same lady tí Ọọ̀ni of Ifẹ̀ ti ń ṣàwò bóyá bẹ́ẹ̀ náà ni olùṣọ́ yẹn wà torí níta gbọ́ àwọn pé àwọn tí a ti ń gbọ́ fèrèfèrè pé errand boy mà ní olùṣọ́ yìí ó lọ ṣojú àwọn kan tí ìkan lára àwọn ènìyàn wa tó jẹ́ Celestial blogger tó dẹ̀ pè wọlé lọ́jọ́ yẹn tí wọ́n sọ wípé ẹni tó yà á gan ó sọ wípé àwọn tó jẹ́ bíi wòlíì tó jẹ́ pastors wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ pé òun kàn fi pé bóyá normal thing ni pé kì í ṣó nìkan pé tàwọn ìjọ oríṣiríṣi ló wà kì í dẹ̀ ṣó ní Celestial nìkan tó wà ń bẹ́ẹ̀. ká sọ fún mi pé tẹ́ bá ti pàdé mi lójú ọ̀nà kẹ́nìkan mọ̀ ṣe hallelujah sí mi ìyẹn ló lè bí ṣẹ́ni tó lè fàjà nìyẹn in tó lè díjà alẹ̀ kẹ́nìkan kẹ́ wá ní àwọn Celestial kan àbí kẹ́nìkan máa kiri àwọn kẹ́ máa ṣe hallelujah o kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ hallelujah o eriwo yà àbọ̀rú àbọ̀yè ní tẹ́ máa kíra yín because a lot of things tó ń ṣẹlẹ̀ nínú ìjọ lónìí ó jẹ́ n tó ń yà wá lẹ́nu ọ̀tọ̀ ní olùṣọ́ tó jẹ́ pé gbogbo òhòwò ẹ̀ ó wà lórí afẹ́fẹ́ ọ̀tọ̀ ní ti bíṣọ̀bù ọ̀tọ̀ ní tolùṣọ́ a lot of things tó ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó ń kọ wá lóminú tí àwa gan béèrè lọ́wọ́ ara wa pé ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣe rí ẹni tó bá máa ṣe ògbóni a ò ní kó má ṣe ògbóni I'm not condemning ògbóni people ẹ̀sìn tí wọ́n nìyẹn ayé àtijọ́ ni wọ́n pe secret society kò secret mọ́ pé tagbangba náà ti ń ṣe ẹni pé gbogbo bí ẹ ṣe sọ pé ẹ ṣe fídíò tẹ́ ẹ rìkọ́dù tẹ́ ẹ ń post ẹ̀ ó làwọn náà rìkọ́dù tó ń post ẹ̀ wọ́n ṣe secret kankan mọ́ ọ̀gbẹ́ni David Ayodeji God bless you thanks for joining us wọ́n ò ṣe secret kankan mọ́ wọ́n gbé síta gbangba báyìí ni bọ̀ kí ló dé tí a máa rí onígbàgbọ́ tá máa lọ lédì wọ́n máa ṣògbóni wọ́n máa gbẹ́bọ wọ́n máa gbé tutù ẹ wà sí church wà mọ́ fọ́nbù ẹlòmí ò gbé microphone báyìí yóò wà mọ́ bú àwọn ẹlẹ́bọ ó rọ̀ǹgò nígbà tẹ́ ẹ mọ̀ wípé orúkọ tẹ́ ẹ ń pè kò ṣiṣẹ́ fún yín pé kò ṣe nídẹ́kù mọ́ kò lájú afọ́jú kò jí òkú dìde tẹ́ ẹ mọ̀ yẹn tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ bá announce publicly ní church ni pé kíni yóò wọ́ọ̀kì mọ́ o ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn olóògbóni wàláhì pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ayọ̀ làbá tẹ̀lé yín bọ̀ kí ṣe pé kẹ́ lọ gbàgbára wá níbì kan kẹ́ wá sí church kẹ́ máa deceive wa nǹkan tó ṣe yà mí lẹ́nu pé bí ẹran táyà arákùnrin tí ẹni tó jẹ́ Àlàbá Ezekiel sọ lẹ́ẹ̀kan pé òun ṣì ń wonder why tó jẹ́ wípé ẹni tó jẹ́ olùṣọ́ ní church wòlíì a lọ máa lọ síbi ibẹ̀ yẹn so definitely agbára kan wà tó ju agbára tẹ́ ń lò lọ ó ní nǹkan kan tẹ́ ń gbà bẹ́ẹ̀ yẹn tẹ́ wá ń lò tẹ́ fi ń disguise fáwọn èèyàn láti rò pé bẹ́ẹ̀ náà ní lágbára tó bẹ́ẹ̀ náà làdúrà yín gbà tó ẹnì ká mọ́ ṣe bọ́ so definitely kò yẹ kẹ́nikẹ́ni kó máa tẹnu àbùkù bá ẹlẹ́bọ tàbáwọn oníṣẹ̀ṣe ẹ refuse láti respect ẹ̀sìn àbáláyé ẹ ń try láti tọwọ́ bọ brain wa láti máa jẹ́ ká máa feel wípé ẹ̀sìn àbáláyé yẹn pé kò dára rárá pé ẹ̀sìn tẹ́ ẹ gbé wá
pé ẹ̀sìn àjòjì ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ó lè fẹ́ gbé sí brain wa fine ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń try ẹ̀ tiẹ̀ gbé sí gan ni kì í ṣe kékeré. ẹ̀yin tẹ́ wá tún wá jẹ́ olórí ẹlẹ́sìn àwa tún wá ń ba yín nídìí ẹ̀. kí ló tẹ́ ẹ gbà fọ́gà yín ẹ wulẹ̀ gbà fáwọn oníṣẹ̀ṣe ní tó bá mú kẹ́ máa tójú bọlé kẹ́ ẹ̀ sì máa tójú bọlé bí ẹran núrù ẹ gbà fọ́gà yín nìyẹn. you see go ní signs of end time ni òun náà ni o wọ́n ní èṣù ní agbára kò ní gbàlà ta ló wá ní gbàlà yìí tó wá ń lò ní ṣọ́ọ̀ṣì kan ẹ mọ̀ jẹ́ àtọ̀ra wa mọ́ ibi tọ́rọ̀ dé dúró èmi ò tọ́ra mi mọ́ èṣù lágbára kò ní gbàlà ṣe báwọn tó ń sọ fún wa pé èṣù lágbára kò ní gbàlà àwọn náà kọ́ là ń bá ń di tí ò dá ni àwọn là ń bá ń di tí ò dá èṣù lágbára kò ní gbàlà lóòótọ́ ó dàbí òwe ni ó ti kúrò reality ó ti kúrò ní reality ṣèbí láyé ìgbà kan wọ́n máa ń ṣe revival tó máa lajú afọ́jú káàkiri wọn láwọn jókòó dìde wọn máa rọ lárọdá láti ìgbà tí social media ti wà ó dínkù àbí ó dínkù àwọn èèyàn máa káàsì wọn ní ẹ̀yìn náà rí ìtí àwọn TVGM gan káàsì gbà yẹn ó ti dínkù because anybody tó bá jáde pé wọ́n ṣe miracle bí kan sìn tó ti wà recorded wọn ọ̀mẹ́ tó fi fóònù recorded á gbé sórí social media family ẹ̀ kàn máa jáde ní pé ojú bọ̀dà Sàká ó máa fọ́ ṣé dáàdì Daniel kọ́ yìí kò sí wọn máa rọ́ lápá wọn máa rọ́ lẹ́sẹ̀ àǹtí bọ́sì àdúgbò wa rèé kò sí nǹkan tó ṣe wọn ò ní ju ìjú kankan ò disappear irọ́ náà pa àdúgbò kan náà lájọ ń gbé àṣírí yẹn máa tú kíní kan wèrè wá ní rárá ni o kò yá wèrè irọ́ ni o kò sí nǹkan tó ṣe lágbájá ó kàn ṣe dreadlocks orí ni o wọ́n fi dọ̀tí pa àṣírí ti tú wọn ò lájọ afọ́jú mọ́ wọn ò jókòó dìde. béèyàn bá dé ilẹ̀ haúsá yóò mọ̀ pé àwọn alábarapá wọn yapa síbẹ̀ wọn ò ṣe lọ́bẹ̀ kan lọ lájọ afọ́jú mbẹ̀. tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo mírèkù tá à ń sọ yìí náà bí wọ́n ṣe sọ pé wọ́n ń ṣe yẹn náà nígbà yẹn ni kò yẹ ká ní aláìsàn kankan kò yẹ ká rí aláìsàn kankan kò yẹ ká sì máa ráfọ́jú ká máa rárọ. tó bá jẹ́ pé wọ́n ṣe ní wọ́n lo gbogbo agbára yẹn náà ni kò yẹ ká sì máa ráwọn kan ní Nàìjíríà tó máa sọ pé àwọn HIV positive mọ́ tí gbogbo wọn bá kọ̀ ti lọ sí ṣọ́ọ̀ṣì àti tó máa ti lọ síbi revival ìkọ́kọ̀ ní báyìí ni everybody you are here. wọn ò nílà ay Texas adàfún yín kàn lọ hospital gbogbo àwọn tó wà ẹlòmíì wà lọ hospital tó ń gbóra mọ́lẹ̀ tó yẹ pé àwọn òbí ẹ̀gbọ́n wọn ti gbàgbé ẹ̀sìn àwọn family ẹ̀ ti gbàgbé ẹ̀sìn wọn ò rówó hospital sọ wọn ò ṣe lọ́ọ̀bẹ̀ kàn lọ gbé dìde ló ó yá gbé àkété rẹ kó sì máa lọ rútu jésù ṣe kán sì wòsàn wọn ò ní í ṣe ṣèbá ṣe ní padà tú ṣèbá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó máa padà sọ pé wọ́n fáwọn lówó ni owó àpadà tún díjà lẹ̀ láàrin pásítọ̀ mi àtẹlòmíì ṣèbá rí ìtìdọ́rìsì náà ṣe fáwọn pastors kan gbà kan ṣèbá rí mílíọ̀nù tó ń charge ara wọn nítorí wọ́n ń ṣe gbogbo fake rider dáadáa yẹn bíbélì sọ wípé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn ò ní mọ̀ nígbà àmọ̀ pé olùṣọ́ máa lọ ṣe eriwo ọ̀yà tó bá dé ṣọ́ọ̀ṣì a máa sọ hallelujah o wòlíì dẹ̀ ni ó dẹ̀ ń jíṣẹ́ fúnyàn ó ń ṣiṣẹ́ fúnyàn agbára wo wá ni wòlíì lò yìí agbára wo larákùnrin yẹn lò. Yes, now I said it because I'm one of the celestial member, even one of the elders in my church, in my town, in my state. So I wonder why the authority refused to come out and clear themselves out of this blemish, because they used to cause those people they used to deal with those, remember, because they used to cause those people they used to deal with those dealing with Ogboni and otherwise. Okay, one man cause some English in am I worry my buying for Pologbe. Otherwise, Sheni Meko abi. Others, whenever we are in the Meko, only one man gbogbo àwọn Ologboni yẹn. Wọ́n kàn bú wọn ní sà, ara wọn ni. Ṣé rí kan ṣe kankan ni? Ṣé wọ́n lè jáde ni? Àní wọ́n ti sọ wípé sẹ́. Wọ́n ti sọ bọ́ báyìí pé má worry o, ó máa die down. Ṣé rí tán sọ kankan ni? Wọ́n fẹ́ kó die down ni. Wọ́n fẹ́ kó die down ni naturally. Àwa dẹ̀ ṣe retí àwọn oníjẹ́ kó die down. Àwa fẹ́ gbọ́ ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé. A fẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe. Gbogbo àwọn tó tún jẹ́ ògbóni, tó tún jògbóni, a fẹ́ wọn pẹ́ ṣe fresh one out in the church ni. Bóyá máa yọ wọ́n kúrò nínú ẹgbẹ́ Celestial ni o. Ẹjọba wa power tab lórí TikTok. Bóyá máa yọ wọ́n kúrò ní o. Tẹ́ máa jẹ́ ká mọ̀ pé ẹ̀dá sọ́sẹ̀ tara yín mọ́ wọn mọ́ ni. Kí lẹ fẹ́ ṣe ìgbésẹ̀ wo lẹ ń ṣe? Wọ́n dẹ̀ ń dáwó. Wọ́n send owó sí headquarter. Ẹ̀ ń gba owó ògbóni. Èyí tẹ́ wà lẹ́ headquarter náà. Ẹ mọ̀ pé bóyá àwọn ilé yẹn ẹ rí àwọn wòlíì yẹn náà. Ẹ kò sí ẹni Ọlọ́run lára yín. Ìwọ́n sọ pé ẹni Olúwa Jèhófà ń bẹ lára mi ló ti fi àmì òróró yàn mí ni.
tẹ́mi Ọlọ́run Jèhófà bá dẹ̀ bẹ́ lára yín rí ẹ̀mí láti mọ̀ pé lágbájá àwọn eléyìí wọ́n ń lo dúdú wọ́n ń ṣe ó ti yàtọ̀ sí ìlànà àti òfin wọ́n ti ń ṣe nǹkan tí tẹ́ ẹ̀ fẹ́ ẹ̀mí àwọn tó dẹ̀ jẹ́ lẹ́mìí ní ṣọ́ọ̀ṣì tí wọ́n dẹ̀ jíṣẹ́ wọn sọ pé wòlíì kí ló dé tí wọ́n lọ ṣe ògo ni olùṣọ́ kí ló dé tí wọ́n lọ ṣe ògo ni olùṣọ́ ògbóni ni ìwọ Ọlọ́run kò fẹ́ olùṣọ́ yí padà olùṣọ́ ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ olùṣọ́ ẹ̀rí yẹn ṣe gbogbo àwọn ẹlẹ́mìí ṣọ́ọ̀ṣì yí ẹ̀mí kúrékùré náà rí because ó yẹ kí ẹlẹ́mìí wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ń jíṣẹ́ gbé wọ́n ní wòlíì ní ṣọ́ọ̀ṣì so wọ́n rí ojú inú lójú ẹ̀mí ojú ara rẹ̀ ló ṣọ́ọ̀ṣì yín àwọn ọmọ ọkọ̀ fún yín jẹun èríwó yáyà àwọn ògbóni kọrin sí ọ èríwó yáyà àwọn ògbóni ló ń gbà jùmọ̀ àwọn ògbóni ló ń gbajúmọ̀ báyìí àwọn ògbóni eriwo yà tẹ́ bá ṣàtìrí mi ẹ sọ pé eriwo yà máa kúkú dá yín lò eriwo yà àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú kò jù bẹ́ẹ̀ lọ. so lórí ọ̀rọ̀ Oyèbámijí àṣìń retí o bàbá àjọbí mo ti díṣẹ́ yín o àṣìń retí dẹ́ni ọ̀sẹ̀ ẹ̀ níjẹ tàbí tó ta ṣètò yẹn Sunday Adégbóyèga God bless you thanks for joining us. ní ọ̀sẹ̀ tó kọjá tá a ṣe ètò àwọn olùṣọ́ eriwo yà arákùnrin kan pè wọlé tí wọ́n sọ fún wa wípé ọ̀kan nínú àwọn ìyàwó bàbá wa Ọ̀ṣọ́fà wọ́n ní ògbóni pò náà ṣàwo RF nínú iṣẹ́ ìwádìí tí mo ṣe ohun tí a rí gbọ́ ni wípé orúkọ tó ti ẹ̀dá ẹni yẹn fẹ́ gbìyànjú ọbọ̀ orúkọ yẹn kọ́ ohun tí a gbọ́ ni wípé ṣé ẹ rí last wife bàbá Ọ̀ṣọ́fà wọ́n nígbà tí bàbá Ọ̀ṣọ́fà kú wọ́n nínú oyún gan arábìnrin yẹn wà wọ́n ní arábìnrin yẹn òun ló lọ fẹ́ olórí àwọn awo mi ní dárúkọ ọmọ oyún yẹn ó fi bí ọmọ yẹn ọkọ yẹn náà ló jẹ́ ti bàbá Ọ̀ṣọ́fà ó wá rí màrí ṣẹ̀pọ̀ ọmọdé ni a lè ní pé kí ó má rí màrí a lè lè sọ pé kó má fẹ́ ẹni tó bá wù ú so náà ti ráhùn bí ó ti rí pé same ni pé kò sí yàtọ̀ ó ti máa ráhùn kankan náà tóun náà rí tó fi pé ìkankan náà ṣáà ni gbogbo àwọn kìíní náà ẹni yẹn ló fògbò ni ẹni yẹn ló fẹ́ olúwa mi ní dárúkọ bàbá yẹn so a lè lè ní pé kó má move on pẹ̀lú life goes on obìnrin ò ní ibi tó lè kò ní kíní ibi tí ìfẹ́ bá wà ìfẹ́ ò ní kíní anybody lèèyàn lè fẹ́ ṣe understand so ní ti ìyẹn nìyẹn ká ṣe clarification ìyá magi tó dárúkọ kì í ṣe ìyá magi last wife bàbá ni inú oyún ló dẹ̀ wà nígbà tí bàbá kú oyún ọkùnrin tó ọmọ tó bí so ẹyọkan yẹn ló bí fún bàbá mi ìfẹ́ dárúkọ orúkọ bọ̀dá yẹn ó lórúkọ ọ̀nkù yẹn àbí orúkọ guy yẹn ẹ ṣáàjà fílẹ̀ bẹ́ẹ̀ so àní dárúkọ woman yẹn ló fẹ́ ògbóni so ẹni bá dẹ̀ fún ògbóni aṣàwò ṣe mọ̀ pé lórí awo ló fẹ́ so a powerful man according to what I heard so ẹ jẹ́ ká yọ ti obìnrin yẹn kúrò ní tó ṣẹlẹ̀ lára ti ìyàwó bàbá tí ẹni yẹn bẹ́nu bà nìyẹn ṣe àgbẹ̀ mo sọ náà lọ́jọ́ yẹn mo ní ẹ jẹ́ ká ti ṣe allegedly ká ṣe ìwádìí nínú iṣẹ́ ìwádìí ká ṣe mo ti wá fún yín ní èsì yẹn. ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ wípé ní ọ̀sẹ̀ tó kọjá ẹ bá power tab lórí TikTok the First Celestial Church of Christ ìfẹ́ yanjú ọ̀rọ̀ sẹ̀lẹ̀ ká tó move on the First Celestial Church of Christ lamẹ́ríkà ohun tí a gbọ́ ni wípé Chicago ló wà the First Celestial Church of Christ so èyí tẹ́ bá jẹ́ ọmọ Celestial ní Amẹ́ríkà bóyá lè jẹ́ kí n rọ́wọ́ yín the Celestial Church of Christ tó wà ní Amẹ́ríkà wọ́n ní Chicago ní first one tó kọ́kọ́ dá sílẹ̀ Chicago ló wà kí gbogbo àwọn yòókù náà trading gist my sister how are you thanks for joining kó tó di pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ẹ̀ka káàkiri the first parish wọ́n kọ́kọ́ ní wọ́n ní Chicago ló wà kí mo wá fẹ́ fà ọ̀ṣọ́ pé mo dárúkọ wípé wọ́n ní olùṣọ́ kan ṣaláìsí olùṣọ́ Ọlábọ̀dé Sàlàkọ́ according to my investigation olùkọ́ Ọlábọ̀dé Sàlàkọ́ èmi fẹ́ ká mú ẹ̀kọ́ kọ̀ọ̀kan láàrin tí mo fẹ́ sọ jáde yìí ó láwọn update kan lóríṣiríṣi tí mo ti ń rí lórí Facebook àti àwọn nǹkan kan ló mú mi ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí wọ́n tí a gbọ́ ni wípé olùṣọ́ yìí ó ṣaláìsí ní kòpẹ́kòpẹ́ yìí wọ́n ní ṣùgbọ́n ìyàwó olùṣọ́ yìí
wọ́n ní gbogbo bí ọkọ ẹ̀ ṣe sick kò fi tó àwọn ìdílé ẹ̀ létí tó sì jẹ́ pé nínú Chicago yẹn gan pàápàá ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá olùṣọ́ yẹn wà ń bẹ̀. L'Amẹ́ríkà tá a wà yìí ó tún ní ọmọ ìyá ó tún ní ọmọ bàbá ń bẹ̀. Tí arákùnrin fi wá ṣàìsàn tó tiẹ̀ tí wá di pé wọ́n tún gbé kúrò ní Chicago wọ́n gbé lọ sí Texas títí tí arákùnrin fi jẹ́ Ọlọ́run nípè. Wọ́n ní wọn ò sọ fẹ́nikẹ́ni. Ìyàwó yìí ìyẹn arábìnrin ṣe Yétúndé àbí kí ló fún mi lórúkọ ẹ̀ kò sọ. Ẹ mọ̀ ẹni tí mò ń sọ ní church ìyẹn ìyàwó Shepherd Ọlábọ̀dé Sàlàkọ́. Wọ́n ní lóòótọ́ ni wípé orí social media làwọn ti rí obituary wípé olùṣọ́ Ọlábọ̀dé Sàlàkọ́ wípé jọ́lọ̀ nípè. Ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó tó sì jẹ́ wípé ó gbomi jó lójú àwọn ìdílé yẹn pé báwo làwọn ṣe máa pàdánù ẹni tí àwọn fẹ́ràn. Mo dẹ̀ ti máa ń sọ fún wa dáadáa lórí ìkànnì yìí á tó padà sọ fáwọn àtàjóbìnrin àtọkùnrin. Ìwọ tó o bá ti níyàwó, ìwọ tó o bá lọ́kọ nílé, ìyàwó tó o fẹ́ ò jábọ́ lórí igi, ọkọ tó o fẹ́ ò jábọ́ lọ́rùn ọ̀pẹ. Dákúndábọ̀ bí nǹkan bá ti ń ṣolólùfẹ́ rẹ máa fi tó àwọn òbí ẹ̀, àwọn ìdílé ẹ̀, àwọn ẹbí ara ẹ̀ máa fi tó wọn létí. Nítorí kó má lọ rèé bọ́ sí ohun tó jẹ́ pé ọlọ́jọ́ lè lọ dé lójijì. Kò sí bó ṣe lè rúlà, kò sí bó ṣe lè bọ́ nínú ẹ̀sùn tó máa fi kàn ẹ́. Torí báwo ló ṣe máa dé ọmọ ọlọ́mọ, báwo ló ṣe máa dé mọ́lé tó máa fi ṣàìsàn tó sísọ lọ́jọ́ máa fi dé káwọn fámìlì ẹ̀ tó mọ̀. Nígbà tí ò jábọ́ lọ́rùn ọ̀pẹ, kò jábọ́ lọ́rùn igi. Tó o bá nífẹ̀ẹ́ ni tó o fẹ́, bóyá yálà ìyàwó rẹ tàbí ọkọ ẹ̀ tó bá ṣàìsàn torí pé àìsàn yìí máa ti ń ṣe wá sáré pè wàá bẹ̀rẹ̀ sí ní pé ẹ dákun ẹ wo bó ṣe mi ìmọ̀ bó ṣe ń ṣe ó máa síkì díẹ̀ ó máa rẹ̀ àwọn èèyàn á ti jáde. Ẹni tí ò bá sọ wípé àwọn ti lọ ṣèwádìí irú nǹkan báyìí mọ̀ ṣẹ́ ni báyìí rí báyìí ní kẹ́ ẹ lò fún báyìí ní tún gbìyànjú eléyìí ó dá báyìí ní kẹ́ ẹ ṣe ó dá ilé ìwòsàn báyìí lẹ́wà ibi òkè àwọn ti mọ̀ báyìí àwọn máa pè yín wọ́n tún máa gbọ́ bí bá àlàáfíà yẹn ṣe lọ fámílì á ti wà wíẹ̀ wípé ọmọ wọn wípé ó sick. Nígbà tó bá dẹ̀ ṣe wípé tọ̀ tẹ́ bá dẹ̀ sásọ̀tún tẹ́ wá sásòsì tó wá ọlọ́jọ́ bá padà dé yóò hàn sí gbogbo ẹbí ará àti ọ̀rẹ́ wípé ọkọ ẹ̀ dẹ̀ try gan ó sáré ìyàwó ẹ̀ má gbìyànjú ó sáré. Báwo ni ìyàwó olùṣọ́ ṣe máa wúrú ìwà yẹn? Ṣé nínú ìjọ Celestia náà ni o? Mo máa ń sọ pé mo kì í sìn lára yín bí afọ́kẹ́ èmù. Ó sọ fún ẹbí ó sọ fárá wípé ọmọ wọn ṣàìsàn ọlọ́jọ́ tún dé ó sọ fún wọn. Obituary náà rí o tún mú déètì ọjọ́ tó tún ṣe òkú ọkọ ẹ láì ṣe pé o carry family along ó kù díẹ̀ káàtó tó bá rẹ́ni sọ fún ẹ. Tó o bá rẹ́ni sọ fún ẹ èyí tẹ́ jọ́mọ̀ ìjọ Celestia tẹ́ wà ní Chicago ó yẹ kẹ́ ẹ tètè wá ń tẹ́ máa ṣe sáàrin yẹn. Tó nígbà tí mo rí gbogbo àwọn update yẹn mo pé kí ló fa update yìí? Kò sí etí tó máa gbọ́ orú ìwà tó wù yẹn tó máa sọ pé o káre àfẹni tí kò bá ní ìbẹ̀rù Ọlọ́run àfẹni tí ò bá là ń kú rí. Ó dùn adé òun nìwọ tó o bá lọ fẹ́ ọkọ àbí tó o bá lọ fẹ́ ìyàwó nítorí pé ìyá kan ló ti jáde ara ìdílé kan ló ti jáde tí ò bá dùn ò lé débẹ̀ kó o fẹ́ fẹ́ yálà o fẹ́ fẹ́ ìyàwó àbò fẹ́ fi ọkọ. Àwọn tó ní ẹbí yẹn wọ́n máa rò ó gẹ́gẹ́ bíi pé ọ̀dájú ni ẹ́ because tó bá kí ń ṣọ̀dájú báwo ni ọkọ ṣe máa ṣàìsàn tó máa dé mọ́ra tó ní tètè sọ fún gbogbo ẹni ọ̀rọ̀ kan pé tó ń ṣẹlẹ̀ rẹ o ẹ máa gbà mí ẹ wá ní màmú bó ṣe ń ṣe ẹ̀gbọ́n yìí màmú bó ṣe ń ṣe àbúrò yìí màmú bó ṣe ń ṣe ọmọ yìí màmú bó ṣe ń ṣe ọ̀nkù yìí màmú bó ṣe ń ṣe ẹ̀kíní kan. mi ò mọ wàásù tẹ́ ń gbọ́. Èmi fẹ́ rọ̀ wá yálà ọkùnrin tàbí obìnrin ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Tó bá rí pé ó ń rẹ̀ ìyàwó ẹ jẹ́ káwọn òbí ẹ gbọ́ jẹ́ kẹ́bí ẹ tètè mọ̀
ó ṣeé ṣe kó jẹ́ kó ní ìgbésẹ̀ táwọn náà máa gbé ó yẹ kẹjọ fọwọ́sowọ́pọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló ń ṣẹ̀dá tọ́mọ èèyàn dẹ̀ ń rí wò nígbà tó bá sátọ̀sùn tó ń sá sósì. a lè wà nídàálẹ̀ pàápàá káwà nílùú òyìnbó káwá láfẹ́ mọ́ ṣe bí òyìnbó kò yẹ kó rí bẹ́ẹ̀. mo fi àsìkò yìí mo fi rọ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ elders nínú church yẹn. ẹ̀yin tẹ́ jẹ́ elders ní church yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣe àtúnṣe. ẹ̀yin tẹ́ jẹ́ elders ní church Celestial tó wà ní Chicago ṣe pé mi ti dárúkọ Celestial yẹn. mo ti sọ pé the first Celestial lamẹ́ríkà ẹ ti mọra yín àfi ká máa dárúkọ parish. ẹ̀yin elders tẹ́ wà ń bẹ̀ lọ ṣe àtúnṣe. whatever tó bá fẹ́ ṣe ẹ carry àwọn ẹbí along. kì í ṣe pé kẹ́ máa fi ṣe ọmọ náà láàrán síná. àwọn tó yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn tó jágbàlagbà tó yẹ kó bá wọn yẹn sọ̀rọ̀ ní kẹ́ ẹ jẹ́ kó bá sọ̀rọ̀. ẹ bá àwọn ẹbí yẹn sọ̀rọ̀ ẹ pẹ̀tù sí wọn nú ẹ wàásù ọ̀rọ̀ náà fún wọn. àwọn ní nǹkan ṣe ọmọ wọn tó lò lè padà wá. obìnrin lè remarry anytime tó tún máa mú fún ẹ tó wà láyé lè remarry anytime ọkùnrin lè remarry anytime bíyàwó ẹ bá kú obìnrin lè remarry anytime tọkọ ẹ bá kú life goes on ṣùgbọ́n bí tí ìdílé yẹn bí tí ọ̀fọ̀ yẹn ti ṣe yẹn replacement yẹn kọ́ tó wà ní kò lè sí. mo gbọ́ pé arákùnrin ẹ̀pà ẹ̀wòlì yẹn ìyẹn olùṣọ́ Lábọ̀dé mo gbọ́ pé wọ́n ní ọmọ àkọ́bí kó tó di wípé ìyàwó wọn yẹn kó tó wá sí Amẹ́ríkà wọ́n lólùṣọ́ yẹn ti bímọ obìnrin kan wọ́n ló ń jẹ́ Vanessa. mo fẹ́ kí ẹ bá mi ṣiṣẹ́ lé lórí èyí tẹ́ jẹ́ bí ará àti ọ̀rẹ́ ẹ bá wa wá Vanessa yẹn mo mọ̀ pé Vanessa á ti máa lọ bí ọmọ 40 ọdún báyìí ó lè ti ṣèyàwó á ti bímọ á ti ṣèyàwó àti ó lè ti di grandma gan. fẹ́ kẹ́ jẹ́ ká bá wa ṣe iṣẹ́ ìwádìí lé lórí Vanessa Salako mọ̀ kó tó máa ṣe change of name báyìí tó láti marry. bó ti ṣe pé ìyàwó olùṣọ́ wọn ò fẹ́ gbà pé ọkọ ẹ ti bímọ tẹ́lẹ̀ ò fẹ́ gba ọmọ yẹn gẹ́gẹ́ bí first born ọmọ tí ẹni fẹ́ fi ṣe first born who does that? níwọ̀ Ọlọ́run ṣé ẹ wàá rọ̀ yẹn pa ni so wàá rọ̀ pa ni wọ́n lọ́kọ̀ ẹ̀gán ti ẹ̀ búra wájú pẹ́pẹ́ a lot of things ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn elders in church yẹn you have a lot to do. báwo lobìnrin á ṣe máa ti ọkùnrin lọ́gbọ̀ngbọ̀n pé kó máa parọ́ àbí kó máa búra èké rádà níwájú ọ̀tà pé ò lọ́mọ níta tó dẹ̀ ní Vanessa ṣé wọ́n kọ́ ló bí Vanessa ni gbogbo ẹbí àtàrà mọ̀ kó bí Vanessa ìwọ náà mọ̀ kó bímọ ẹ má tanra yín Vanessa ni àkọ́bí Shepherd Ọlábọ̀dé. madam ẹ lọ gbé jẹ́ forí o ẹ lọ ṣàtúnṣe jẹ́ kí ìfẹ́ pé ó wà gbogbo àwa náà tá a sì ń gbọ́ ètò ẹ dákun nítorí tọ́lọ́ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ká fi ṣe àríkọ́gbọ́n. mo ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá rí wípé ọkọ ẹ ó ń sick tètè fi má dé mọ́lé o sọ má dénú má ṣẹ́nu pamọ́ sọ fáwọn ẹbí ẹ sọ fún ìdílé ẹ jẹ́ kọ́ mọ̀ pé ó ti ẹ̀rọ ọmọ yín o in fact hospital lẹ wà lánàá jẹ́ kọ́ mọ̀ tí ó bá dé báyìí sẹ̀kan bá ń ṣe jẹ́ kẹ́nìkan mọ̀ nínú ìdílé pé àkọ́kọ́ báyìí dẹ̀ ń dà wọ́n láàmú má dé mọ́ra. ìwọ tó yẹ pé ìyàwó náà dẹni ìyàwó ẹ bá ti ń sick jẹ́ kí ẹbí ẹ mọ̀ tó yẹ pé obìnrin bá sick tóbìnrin bá kú tọkọ bá lówó lọ́la wọ́n máa sọ pọ́pọ́ ẹ fi ṣògùn owó ni wọ́n lòun ló lò ó ò dẹ̀ lè wẹ̀ bọ́ kò sí bó ṣe lè wẹ̀ mọ́. torí náà ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. ìyẹn ti lọ lórí ọ̀rọ̀ àwọn Celestial kí tó kù lórí ọ̀rọ̀ Celestial ìjọ bàbá kí lorúkọ máa yìí Celestial bàbá olùṣọ́ tó lòun fún yàn lágbára yẹn tó láwọn ń joyè ní church kí lorúkọ olùṣọ́ yẹn náà tó daṣọ bòyàn báyìí. ẹ jẹ́ kí n wá jáde náà ká sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ mo rí i pé ó ṣe apology lánàá. Evangelist Ọlátúnjí ṣé ẹ ti mọ̀ máa yẹn tí fídíò ẹ̀ go viral tó wáṣọ purple ẹ jẹ́ ká fi hàn wá máa yìí tó ń daṣọ bo àwọn ẹ jẹ́ ká gbọ̀ngàn tó sọ ká sáré analyze ẹ̀ díẹ̀ ọ̀rọ̀ ìwúyè ló fà á. mo ṣe fún àwọn ọmọ ìjọ mi ní ọjọ́ ológo tó lọ tí awuyewuye ń ṣe lórí ẹ̀rọ ayélujára láti ọjọ́ Monday lọ mo wá láti wá ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe rí torí mo rí wípé ó ti ń fa ọ̀pọ̀lọpọ̀ ìwúrú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń fi ẹ̀rú náà hàn lórí ìrìn àjò náà
mi ò ṣe ìrìn àjò náà gẹ́gẹ́ bí ohun ara tàbí bóyá nínú ìfẹ́ inú ara mi tàbí nínú ìmọ̀tẹ́lẹ̀ ara mi. Ìwúyè la ṣe lọ́jọ́ náà. Sóbà rẹ̀ ṣe ìwúyè tán, mo wà nínú ìrìn àjò ẹ̀mí ní mo rìn pẹ̀lú gbogbo àwọn tó ń ṣèwúyè náà. Pàápàá gan ọmọ bíbí inú mi wà nínú àwọn tó ṣèwúyè lọ́jọ́ náà. Ọmọ bíbí inú mi lákàkọ́ mi lóbi lókùnrin, òun ló gba senior evangelist lọ́jọ́ yẹn tó wọ blue yẹn. So and ó dẹ̀ ní ìrìn àjò ìpè lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí èmi náà ṣe ní àǹfààní sí ìrìn àjò ìpè náà láti pàṣẹ bàbá tó bí èmi náà lọ́mọ. So ó ní tẹ̀síṣẹ́ ń fẹ́ mi náà lórí ọ̀fẹ́ ìsúre láti ìgbà ìwáṣẹ̀ náà bí mo ṣe ń tẹ̀síwájú lèmi náà ṣe béèrè orí ọ̀fẹ́ náà fún ọmọ náà lọ́jọ́ náà. And mi ò lè ṣe báyẹn nìkan. Abilékọ Tolúwalọ́pẹ́ ìyá Tolúwalọ́pẹ́ bẹ́ẹ̀ mi ṣe darí mi. Ìdí nìyẹn tí mo ṣe ṣe fún gbogbo àwọn tí wọ́n ṣèwúyè. Kì í dẹ̀ ṣe pé bóyá mo ṣe nínú ìrìn àjò àgbèrè tàbí nínú ìrìn àjò láti ta àbùkù sí ìrìn àjò ìjọ mímọ́ tàbí sí ìrìn àjò bàbá wa Ọ̀ṣọ́fà tàbí sí ìrìn àjò bàbá wa Pastor Ed Emmanuel Mubina tó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. So mi ì dẹ̀ ṣe ní ìtàbùkù sí iṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn olùṣọ́ àgùntàn jákèjádò àgbáláyé. Mi ò dẹ̀ ṣe ní ìtàbùkù sí ògo ìjọ mímọ́ nínú ayé gbogbo àwọn ọmọ olú ìjọ mímọ́ jákèjádò àgbáláyé. So mo fi àkókò yìí rọ gbogbo àwa ìjọ mímọ́ jákèjádò àgbáláyé àtàwọn tá kì í ṣọmọ ìjọ mímọ́ gan. Káwo níwòye bẹ́ẹ̀ ni wípé ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ó jẹ́ ohun tó jẹ́ ìríra. Kí ni ò ṣe ní ìṣe ohun ìríra rárá. So mo fi àkókò yìí bẹ̀ wá ká ìrìn àjò ìjọ mímọ́ lápapọ̀, mo rọ gbogbo àwọn olùṣọ́ àgùntàn lápapọ̀. Ìrìn àjò ẹ̀mí ni àti ẹ̀mí bá ń darí ènìyàn ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ wípé kò rọrùn láti fi ara control ẹ̀mí. Ẹni sùúrù dàdí, ẹni sùúrù. Ẹ̀yin ọmọ Celestial Church of Christ, ẹ pẹ̀lẹ́. Eriwoya, sorry, hallelujah. Ìrìn àjò ẹ̀mí. Olùṣọ́ Ọlátúnjí. Olúwa ṣeun. Celestial Church of Christ. Ọwọ́ Olúwa Wonder Parish, Ilésà, Ọ̀ṣun State. Ṣé ẹ ráwọn tó wá láti Ọ̀ṣun State tó jẹ́ Celestial ayé bóyá kẹ́ ẹ mójú tọ́rọ̀ wọn. Torí ṣe àpọ̀ Ọ̀ṣun State náà ní ti Eriwoya yẹn wà. Bàbá dàda jàre ẹ̀lẹ́. Olùṣọ́ làwọn wá tọrọ àforíjì ni o. Wọ́n ní ìrìn àjò yẹn. Wọ́n ní ìrìn àjò ẹ̀mí ni. Wọ́n ní kì í ṣe ìrìn àjò ohun ara tàbí ìfẹ́ ara tàbí ti ẹran ara. Wọ́n ní kì í dẹ̀ ṣe pé ìrìn àjò yẹn kì í ṣe nínú ìrìn àjò àgbèrè pé rárá. Pé bí ẹ̀mí ṣe darí àwọn làwọn ṣe ṣe. Ẹ jọ̀ọ́, irú ẹ̀mí wo ló ń darí ayé yín? Ṣé ìbínú? Alẹ́ mi wo ló ń lò yín? Ṣé yóò mọ̀ wípé decorum máa ń wà ní? Tí ò bá kí sí decorum nínú ẹ̀mí, wọn ò ní máa sọ wípé ẹ̀mí ń tẹríba fún ẹ̀mí. Ẹ̀mí Jèhófà ni mo mí lọ, ọ̀rọ̀ Jèhófà mo mí sọ, máa gbogbo rẹ̀ lára mi ò bàbá, máa gan rẹ̀ lára. Ẹ wò mí, alẹ́ mi wo ló lò yín? Ṣé ìbéèrè òfàjà? Pásítọ̀, mọ̀ báyìí social media aláwa yìí. Gbogbo rubbish tẹ́ ẹ máa ń ṣe ní gbogbo kọ̀ọ̀kọ̀ tẹ́ ẹ máa ń ṣe ń gbà yẹn. Anybody can record, even kó má ṣe media yẹn, anybody can use phone wọn kó record. Torí ẹ̀ lè máa sọ pé káwọn èèyàn máa submit gadget wọn kó tó wọnú ṣọ́ọ̀ṣì. Ayé máa tó sọ pé ṣé ò sí kílẹ̀ ń bò mọ́ra ní ṣọ́ọ̀ṣì táyé ò tún lè gbé fóònù wọlé. Anybody can record you. Ẹ wá mú aṣọ ẹ wá dàbò ẹni yẹn náà wá ṣe gbogbo ẹ wá ń gbọ́n ara yín gbà tó ṣèjì ara yín náà vibrate làwọn èèyàn fi sọ pé ṣé ò sí. Dádì ní ṣẹba dádì ṣe ṣe pé wọ́n gba microphone yín mú dání ní tẹ́ wà yẹn nítorí ara yẹn vibrate jáde làwọn èèyàn fi sọ pé kí ló dé Olùṣọ́ Ọlátúnjí, oh my God, pé àwọn olùṣọ́ yìí má dẹ̀ gbádùn kẹ́. Common sense ní sà, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé wrong, kẹ́ ẹ má sí nínú ẹ̀mí gan kẹ́mi ó má lò yín.
kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ sáwọn ìyàwó oníyàwó ọlọ́mọge nínú church. You know that is very wrong. Ẹ̀mí wọn ló lò yín. Kí ló orúkọ ẹ̀mí tó lò yín nílé aláró? Because I don't understand. Ẹ ò ṣe nínú ìfẹ́kúfẹ́ ayé, ẹ ò ṣe gẹ́gẹ́ ṣé mi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ̀mí Ọlọ́run ẹ máa ń gbé bí rúdurùdu. Àwọn nǹkan kan wà tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló darí yín tẹ́ ẹ bá fi ṣe nǹkan yẹn. Pé lóòótọ́ ẹ̀mí Ọlọ́run ló darí yín tẹ́ ẹ dẹ̀ ṣe. Kò lè dá wuyewuye láyé. Ọlọ́run mọ̀ bó ṣe máa manage. Bó ṣe pé ẹ̀mí Ọlọ́run ò lè wá ní kẹ́ ẹ ṣe irú nǹkan báyẹn náà. Common sense. Ìṣètì ìtẹ́ ẹ lè bọ́ aṣọ tẹ́ ẹ wọ̀ yẹn. Èyí tó jẹ́ tọ́pù tó wà lókè ẹ lè bọ́. Kẹ́ wá ní ẹ fi bò wọ́n. Kì í ṣe kẹ́ ẹ gbé wọn sábẹ́. Ṣé ẹ gbọ́? Kẹ́ ẹ gbé wọn mọ́ra kẹ́ wá bò wọ́n mọ́ra yín. Ṣá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níjú níyàn ni. Àwọn tó ń tú pé bóyá nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ṣé a lè blame wọn ni sà. Ẹ ò fún wa lọ́rọ̀ sọ. Àní gbogbo tẹ́ ẹ ṣe tẹ́ ẹ mú jẹ yẹn mọ́ láyé ti yàtọ̀ kí gbogbo yín kẹ́ ẹ civilize. Ẹ ò lè ṣe kẹ́ ẹ mú jẹ mọ́. Ẹ̀mí Ọlọ́run ò gbọdọ̀ ṣiṣẹ́ báyẹn. Ok, ṣòro ara yín ni wọ́n ń gbà ní ṣe ó ń gba oru ara bí wọ́n ẹ̀tọ́ kí náà ń gbà ṣágbára ni ẹ̀ ń transfer ni kò yé mi ṣé bẹ́ẹ̀ ṣe gbàgbára ti yín nìyẹn ni. Ìdí ni tí mo fi ń sọ wípé gbogbo ìtẹ́ ẹ bá ń ṣe ẹ máa ní ìbẹ̀rù Ọlọ́run sí ẹ máa rò ó pé àwọn kan ń wò yín. Ẹ máa rò wípé kí láyé máa sọ tẹ́ ẹ bá ti ń rò bẹ́ẹ̀ ẹ máa wà very careful pẹ̀lú gbogbo tẹ́ ẹ bá ṣe ní kọ̀rọ̀ àti gbangba. Ẹ máa rò wípé nǹkan tí mo ṣe ṣó bójú mu. Ìgbà tẹ́yìn náà wá padà wá ń wò ẹ wá rí pé kò bójú mu. That is why tẹ́yìn náà ṣe wá jáde síta pé kẹ́ ẹ tọrọ àforíjì because ẹni pé gbogbo explanation yìí yẹn tẹ́ máa ń gbọ́ you go explain tire. Lẹ́yìn kẹ́ ẹ lọ ṣàtúnṣe kí ẹ má ṣẹlẹ̀ mọ́ kẹ́mi kúrẹ́kúrẹ́ kan mọ́ tún lọ yín kó má push yín kẹ́ ṣe nǹkan tí ojú ò gbọdọ̀ rí tí etí ò gbọdọ̀ gbọ́ ẹ má tún ṣe mọ́. Ìyí tó bá kù díẹ̀ káàtó tẹ́ mọ̀ pé táyé bá gbọ́ wọ́n máa gbójú agan sí ẹ̀yin ni kẹ́ ẹ má ṣe. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ra gàbo ẹ wo obìnrin yẹn ti ẹ̀ pé nǹkan ti ẹ̀ wà báyìí tó pẹ́ tí gbogbo ẹ̀ ń vibrate tí gbogbo aṣọ àmọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe gbangba ló yẹ kẹ́ ẹ ti máa ṣe káyé orí èèyàn ń joyè oyè jíjẹ́ wá ṣe wá di níta tí wọ́n ń daṣọ́ bora mọ́. Kílẹ̀tẹ̀ lo àmùrè yín lásán kẹ́ ẹ yọ àmùrè kẹ́ ẹ fi kọ́ wọn lọ́rùn the same thing whatever you want to do ẹ ṣe nǹkan táyé máa rí tí wọn ò ní sọ pé n tẹ́ ṣe yìí ó ṣe wá lágbára báyìí àmùrè yín lásán kẹ́ ẹ pray kẹ́ ẹ mú àmùrè kẹ́ ẹ fi kọ́ wọn lọ́rùn kẹ́ ẹ gbàdúrà sí kẹ́ ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ ṣe kẹ́ ẹ mú àmùrè kẹ́ ẹ fi kélé lọ́rùn kẹ́ ẹ gbàdúrà sí ẹ ti ṣe tó yẹ kẹ́ ẹ ṣe kò dìgbà tẹ́ ẹ bá tì wọ́n bàbẹ́ aṣọ yẹn tẹ́ ẹ bá ti ẹ̀ bọ́ irú tó jẹ́ ọmọ yín tẹ́ ẹ wọ́ fún tẹ́ ṣe gbàdúrà fún tán ó yá ìwọ náà wọ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ẹ máa sọ pé bàbá fi transfer ìmísí Ọlọ́run ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe darí ẹ̀ nìyẹn next time ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Torí ní ìsìn náà máa ní ká máa ṣèwádìí ká máa lọ ká máa bọ̀ àmọ́bí tẹ́yìn náà wá àmọ́gun tẹ́ wà. Bóyá kàtígórì àwọn oyè bá mi jí dámi láre lẹ́wà àmọ́. Bóyá bẹ́ẹ̀ kọ́ lẹ́wà bọ́ àmọ́ irú ti irú spiriti kàtígórì oní spiriti báyìí àmọ́ orí igun tí yẹn wà. Ẹ power tap lórí TikTok please. Àmọ́ kàtígórì tí yẹn wà. Ẹ power tap lórí TikTok àmọ́. Honorable Atupa, you're welcome. Àmọ́ kàtígórì tẹ́ wà pẹ̀lú ẹ̀mí tẹ́ ẹ ṣe lóyún àwa dáríjì yín o ṣùgbọ́n ẹ má tún ṣe bẹ́ẹ̀ mọ́ ó jẹ́ pé àti ìmọ̀rú ẹ̀mí kúrẹ́kúrẹ́ tó ń lò ní. Ọmọ ajẹ́lẹ̀ fún mi aláyọ̀ ṣẹ́ wà àwọn ẹ̀mí tó yẹ kó tẹríba fún ẹ̀mí. Irú ẹ̀mí wọ̀gán ló ń lo obìnrin náà tó dẹ̀ gbé ẹ mọ́ra tó gbé ẹ sábẹ́ ààbò tẹ́mi ò dẹ̀dẹ́ tó kó gbórí jáde ẹ mọ̀ tán ara yín. Common sense ni wọ́n ṣe fẹ́ máa gbé ẹ sábẹ́ kiri yẹn ó yẹ kẹ́mi yẹn náà lú ẹ̀ gbígbígbí kó gbé orí ẹ̀ jáde bẹ́ẹ̀ pé ẹ mọ́ dòru mọ́ mi kí wọn náà gbé orí jáde ó dẹ̀ kó dùn mọ́ wọn náà. Bàbá olùṣọ́ Oyèbánjí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àbí Ọlátúnjí bàbá Ọlátúnjí olùṣọ́ Ọlátúnjí Olúwa ṣeun ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ìtẹ́ ṣe tẹ́wàá mọ́ jáde tẹ́wàá máa explain tire tẹ́wàá máa tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ènìyàn tẹ́yìn gan ti mọ̀ tẹ́wàá sọ pé ẹ ṣe láti tàbùkù ìjọ mímọ́ lágbàáyé ṣe pastor church tàbí bàbá Oyèbánjí bàbá wa mo bí iná bẹ̀ wọ́n ẹ mọ̀ pé gbogbo ẹni tí ó rí fídíò yẹn tí wọ́n like apologize in tó máa mú kẹ́ mọ́ jáde kẹ́ máa ṣerú ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ mú kúrò in tó máa mú tó jẹ́ pé ta bá rí rẹ̀ dẹ́rù máa bà wá Shepherd Media God bless you dẹ́rù wa máa bà wá láti jẹ́ káwọn obìnrin ó máa wá sí ṣọ́ọ̀ṣì yín ẹ dákun torí ìtọ́lọ́wọ́ ẹ máa stop ẹ̀ níjọ Celestial àtàwọn míì tó bá tún ṣerú ẹ̀ kì í ṣe ìjọ Celestial nìkan
ṣùgbọ́n ìtaari yìí là ń sọ yìí tìjọ tó ṣẹlẹ̀ ní ìjọ Celestial yìí náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tó ṣẹlẹ̀ là ń sọ yìí in tó máa mú kẹ́ máa jáde síta kẹ́ wá máa ẹjọ́ gbogbo kíní kan Celestial lápapọ̀ dáríjì wá ìjọ kíní kan lápapọ̀ gbogbo Celestial lágbàáyé bàbá wa Mobi iná gbogbo ẹ̀yin tẹ́ ní fídíò yẹn tẹ́ ẹ̀ láìkẹ̀ kíní kan fi tàbùkù jọ fi tàbùkù ẹ má tàn ara yín ẹ̀yin dánmọ̀ gbogbo tẹ́ ẹ̀ kálẹ̀ yẹn opposite ẹ̀ lẹ́ fi ṣe kì í ṣe ẹlẹ́nu ara kì í ṣe pé ẹnu ara ni kì í ṣe wípé ṣe gẹ́gẹ́ bí ohun ara ni gbogbo tẹ́ ẹ sọ yẹn wọ́n dà opposite ni ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ ara ni ẹlẹ́ẹ̀ṣẹ́ nínú ìrìn àjò àgbèrè ó fẹ́ jọra wọn àrùn bọ́ǹbù lọ́wọ́ ó fẹ́ jọra wọn ẹlẹ́ẹ̀fi tàbùkù ṣe láti tàbùkù ìjọ Celestial lágbàáyé ó tàbùkù wọn ó là ń sọ yìí ó tàbùkù wọn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo ohun tẹ́ ẹ máa ṣe ìgbà kan náà lásán wípé wọ́n á mú màrìwò wọ́n á máa ní wọ́n lu ẹ̀mí jáde wọ́n á máa kọ́ ẹ̀gùn kó gbálẹ̀ àti ìdílé kan wọ́n á máa nàyàn mo ló rọ̀ǹgì àti sọ́rí náà ó rọ̀ǹg ṣé ìgbálẹ̀ yìí ló máa lẹ́ẹ̀mí èmèrè jáde ló máa lẹ́ẹ̀mí àjẹ̀ jáde ẹ má tanra yín mọ́ ẹ lè gbàdúrà ni ṣé nígbà tó bá dàpà síyàn lára tẹ́ ẹ kàn ṣe body damage lásán ṣé ò ló máa lé spirit jáde nínú ni gbogbo ẹ̀ lásán fún yín pé kẹ́ má ṣe mọ́ gbà yẹn là ń pariwo pé gbogbo èyí tẹ́ bá ṣe ẹ máa stop ẹ ìgbà míì wọ́n á mọ ọmọ kékeré mi báyìí wọ́n á nà wọ́n á fi balẹ̀ bá gbogbo tara ẹ̀ jẹ́ wọ́n á mú wọ́n ní wọ́n lẹ́mìí burúkú jáde wọ́n á mú chain wọ́n á so mọ́ ọmọ lẹ́sẹ̀ wọ́n á láwọn gbé síta àánú pé bẹ́ẹ̀ lẹ́mìí ti máa jáde wọ́n á fi bí pa ṣé yẹn ló ń lẹ́mìí jáde ni ṣé yẹn ló máa lẹ́mìí àìmọ́ jáde. torí wọ́n pé Jésù wọ tẹ́ḿpìlì ó mú gbogbo báwọn tí ń tà ó mú ọ̀rẹ́ ó lé gbogbo àwọn tí ṣé irú ẹ̀wọ̀n ẹ̀mí yẹn ló sọ ṣọ́ ẹ̀mí òkùnkùn ló lò lé jáde lára wọn pélé bàbá mi láwọn máa pè wọ́n ń tà wọ́n rà ń bẹ̀ ṣé yẹn ló ń sọ àbí kí ló fa tẹ́ fi ìgbálẹ̀ tẹ́ fi ń dá pátánì sáwọn èèyàn lára gbogbo ẹ̀ láti sọ fún yín nínú ìjọ tẹ́lẹ̀ pé ayé ti lajú ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. so shepherd Ọlátúnjí Olúwaṣeun a ní láti sọ̀rọ̀ púpọ̀ o ti ìjọ ọwọ́ Olúwa Wonder Parish ní Iléṣà ìtẹ́ ìṣe yẹn má ṣe mọ́ ó tàbùkù ìjọ Celestial ó tàbùkù gbogbo àwọn tí ò tiẹ̀ ó tàbùkù àwọn obìnrin gan torí obìnrin àwọn jẹ́ndà mi wà nínú àwọn tẹ́ ẹ̀ dáṣọ gbòmọ́ra náà tó ń gbogbo ara ní ó rọ̀ǹk. a ti sọ náà lórí ètò yìí pé àwọn ìjọ náà tó máa sọ pé àwa mọ omi èyè tí wọ́n á láwọn gbé aago chọ́ọ̀chì tí wọ́n máa fi fún èèyàn bíi 30-40 ní omi àwọn tó ń ṣe gan àwọn ìjọ páàdì tó ń ṣe máa rí pé bọ́n ṣe báyìí ni wọ́n máa ní wọ́n nù wọ́n fi kíní white wọ́n fi white wọ́n clean ẹ̀yìn omi iye wọ́n máa fún yàn gbogbo àwọn nǹkan kéékèèké yẹn tẹ́ ń ṣe àti kérúbù àti sẹ́ráfù la máa ń sọ fún yín pé tó bá kù díẹ̀ káàtó kẹ́ ẹ mọ yọ kúrò mẹ́ ayé ti lajú. àti dáríjì yín o bọ̀ tí intẹ́ fi lọ viral ní Iléṣà yẹn ò dá ṣé ń gbọ́ sà irú ṣọ́ọ̀ṣì yẹn ni ò lè lọ ẹ̀rú ọmọ bà mí ni tó lè ọmọ lọ ṣọ́ọ̀ṣì lọ́mọ gbogbo ara ni ó kù díẹ̀ káàtó ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjẹ adáríjì bàbá yìí ṣùgbọ́n ẹ má ṣe àmọ́ bí tẹ́ belong sí o àmọ́ bí tẹ́ belong sí o pé ìrìn àjò ara lẹ fi ṣe ẹ má sọ pé ẹ má máa parọ́ mọ́ lọ́hùn mọ́ ìrìn àjò ẹ̀mí kankan kọ́ ẹ̀mí Ọlọ́run ò lè ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ there are ways to do things ẹ̀mí Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ẹ̀mí Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀mí Ọlọ́run bá ti sọ bẹ́ẹ̀ tó wá jẹ́ káwọn èèyàn máa kọ́ máa fún yín ẹ̀mí Ọlọ́run ò lè lò yín bẹ́ẹ̀ kó ràn yín bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ jẹ bẹ́ẹ̀ káwọn èèyàn tí wá máa kọ́ máa fún yín bẹ́ẹ̀ ẹran ara ni náà ẹ lọ gbàdúrà kí Olúwa kó gbé yín wọ̀ ẹran ara ò lè ṣiṣẹ́ yẹn o tó má dẹ̀ ní pé bóyá yẹn náà ní master kan bì kan but it's a story for another day ẹ jẹ́ ká fọ̀rọ̀ àwọn Celestial yẹn lẹ̀ lọ́tọ̀ tìgbà tá a bá gbọ́ látọ̀dọ̀ pastor's office irú eléyìí náà kò sí kankan tó ń sọ kí náà fẹ́ sọ ń bẹ̀ wọ́n yìí sọ kankan gbogbo ẹ̀yin tẹ̀ wá pastor's office àfihàn joyè àwòjẹ ò lè gbádìí yẹ ẹ̀ ń disappoint wa I'm still coming back for you not to jẹ́jẹ́ fi yín lẹ̀ lónìí. tọ́ ẹ jẹ́ ká move sí ọ̀rọ̀ àyànlọ́wọ́ àti King Wasiu KSA àbí Kwan1 bàbá Àyànkúnlé Àyànlọ́wọ́ ṣé mọ̀ wípé the previous video tí mo ṣe lórí bàbá Àyànlọ́wọ́ was when I came out láti ṣàlàyé wípé bàbá Àyànlọ́wọ́ sọ fún àtàwọn fẹ́ dára àwọn fẹ́ padà sí ọ̀dọ̀ Kwan1 pé gbogbo ẹ̀ ni mo gbọ́ gbogbo ẹ̀ ni mo mọ̀ gbogbo ẹ̀ ni mo dá sí torí gbà tí Kwan1 ò ṣe dáadáa mo jáde mo fún un jẹ like
mo gbé sáré kábàkábà àwọn gan jáde wọ́n sáré ṣe interview léèbò pápápá ni pé ìgbà tó tún wá ṣe dáadáa ẹnu ò gbọdọ̀ fì mí láti wá sọ wípé ó mà ti ń ṣe dáadáa. That was when I came out láti sọ wípé nǹkan báyìí tó ń ṣe dáadáa pé alájẹ nǹkan tó ṣe mọ́ ní gbogbo ẹ̀ ni wọ́n ń sọ bí kò àwọn àmọ́ ṣe pàdé bí kò àwọn àṣẹ fún wọn lówó the first time the second time tí wọ́n lọ band oye tán fún wọn gbogbo ẹ̀ ni wọ́n send receipt sí mi tí wọ́n ní kò àwọn àgbìyànjú o àdẹ̀jáde lórí show àdẹ̀dúpẹ́ a power tap lórí TikTok àdẹ̀dúpẹ́ it's grace thank you so much for the gift àdẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe rántí tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé ẹ jẹ́ ká rán wa létí. So ìgbà tá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn inú everybody dùn. Mo bọ́ ẹ má bínú. So a dúpẹ́ lọ́wọ́ King Sunny Adé wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká dúpẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn. Torí lọ́jọ́ kìíní àná tí wọn ò ṣe dáadáa gbogbo wa la jáde síta la sọ̀rọ̀. Èyí tó tún wá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó gbé mọ́tò Highlander fún bàbá Àyànkúnlé Àyànlọ́wọ́. Mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ àyàn ẹgbẹ́ onílù mo kí yín kú oríire jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé rí ìgbà míì máa ń wà táwọn kankan bá ń ṣẹlẹ̀ tí nǹkan bá ń ṣẹlẹ̀ tá ò bá sọ̀rọ̀ ńgbà míì tá bá sọ̀rọ̀ síta ẹni ọ̀rọ̀ kan lè máa mọ̀ wípé bóyá n tó ń ṣe yìí bóyá ó kù díẹ̀ káàtó bóyá ó dá àbí ò dá. Ìgbà tí gbogbo wa dá sọ̀rọ̀ nígbà yẹn wípé nǹkan tí K1 the ultimate tí wọ́n ṣe yìí ó kù díẹ̀ káàtó báwọn kan sọ pé ẹ dákẹ́ kíní kan ṣùgbọ́n a dúpẹ́ wípé K1 the ultimate wọ́n ti correct aspect yẹn. Ìdí nìyẹn tá a ṣe a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn tá a bá sọ alábòsí ni wá tá a bá ti sọ mẹ́nu dọ́rọ̀ tí kan àwọn à ń ṣe wípé ó ṣe dáadáa fún Àyànkúnlé Àyànlọ́wọ́ ajá lábòsí léèyàn. A jẹ́ pé bóyá ẹ kò fẹ́ máa ṣèkà fún lágbájá ni rárá o èyí tó ṣe dáadáa a máa gbé òṣùbà káre fún òun là ń ṣe. So we are using this medium to appreciate K1 the ultimate pé wọ́n kú ìtọ́jú bàbá Kúnlé Àyànlọ́wọ́ tó ń gbé Highlander fún wọn. Mọ́tò yẹn fàyàn bàbá Kúnlé Àyànlọ́wọ́ sẹ́ndì mọ́tò yẹn sí gbogbo nǹkan tó ń lọ ṣe mọ̀ pé mi ráyè ṣe ṣó ló fà á gbogbo bó ṣe ń lọ pátápátá gbogbo ẹ̀ ni wọ́n fi tó wa létí wọ́n dẹ̀ appreciate wọ́n ní ká tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbà tí wọ́n gbé mọ́tò yẹn wá ní K1 the ultimate thank you so much sir jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn àti àwọn nìkan kan ló gba mọ́tò àti Olúṣolúpẹ̀rí àwọn náà ẹnìyẹn náà gba mọ́tò inú wọn dùn gan ni mọ́tò wọn rèé Highlander ni wọ́n rà fún wọn. Mo bá ládùúrà pé ẹ̀yin tó kù tẹ́ ṣì wà pẹ̀lú wọn Ọlọ́run á jẹ́ kí ẹ̀tọ́ yín náà kó tẹ̀ yín lọ́wọ́. Mo dẹ̀ gbọ́ pé wọ́n láwọn olórin kọ̀ọ̀kan wọ́n láwọn náà ti ń ra ilẹ̀ tí wọ́n ti ń tọ́jú àwọn onílù wọn. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì máa ṣe láti máa tọ́jú àwọn tó jẹ́ onílù yín ẹ máa ṣe. Torí kó má di pé a máa kọ́ yín house tó bá tún yá o. A ò tí ì sinmi lórí ọ̀rọ̀ àwọn onílù. Olórin tí ò bá tọ́jú àwọn onílù ẹ̀ a máa drag ẹ̀. Ní ìsín bàbá Àyànkúnlé Àyànlọ́wọ́ òun náà ti dẹni tó ń lọ sí show tó ń gba 500,000. Ṣé kò yàtọ̀ sí nígbà tán dé 20,000 làwọn ń gbà tí gbogbo apàrọ̀ pé hèé tó bá lọ bí show mélòó kan tó wọ́n bá máa fi jáde báyìí wọ́n lè gba 600. Irú yẹn ẹ dákun nítorí ìtọ́lọ́run ṣé yín ò ní tọ́mọ nílé ìwé irú yẹn ṣé ọmọ ò ní lọ private school pé bá ti ń pé ókè ọmọ ìtẹ̀ fẹ́ lọ sí secondary school private ló fẹ́ lọ ṣó àǹfààní ẹ̀ máa yọ irú ọmọ yẹn á lè lọ. Ààrẹ òpùrọ́ ilẹ̀ Yorùbá God bless you just be very careful tí n bá ṣe show let me know you send message to me you want to carry my show tó bá létí show mi tó bá sọ fún mi máa pull it down myself
tó bá dẹ̀ fi gbé caption because ó fẹ́ fi attract audience in tí n bá ti sọ má gbé wá sórí orí kìíní yẹn caption tó lò yẹn ó wà misleading kéèyàn rí caption olùṣọ́ tó gbórí èèyàn dání mi sọ pé olùṣọ́ kankan pààyàn kó gbórí èèyàn kankan dání pé wọ́n bá orí èèyàn ní ọwọ́ olùṣọ́ I didn't say that so you cannot manipulate my video to do such a thing. I won't take it, okay? Please, this is my first time of saying it on my show. Oh my, yeah. But then lift to show me. It's okay. Ẹni tí mo fún láṣẹ tó máa ń lo show me. Oni tó yẹn stock. Oh, she came to me, she talked to me about it. If you want to use my show, you cut my show, whatever I say, the caption to my own, don't mislead people. No, I won't like it. Money go to basic private, but that is me. I will report you straight. Only Facebook, you dare not to try it with me. So let's be very careful. Whatever I say, if you want to use it, let me know you are using. Want to use my show? If I know, if somebody come and show me that, show me, show me. But what about so? A representer, how are you? What about so? Caption any Kevamilo. God bless you. Thanks for joining. So, Babakule, congratulations. Oh, Babakule, you know, I'm so happy for you. Gbogbo ẹ̀yin tẹ́ jó lórin ìyókù ẹ ṣe dáadáa o mo rí pé àwọn ọmọ táyé currency tó wà ní Canada Elegbe àti Kanu they are doing good they are doing wonderful àṣẹ jiná wọ́n ṣe dáadáa lọ́hùn and I'm happy anytime tí bá ti bá wọn sọ̀rọ̀ nínú mi máa ń dùn ìyẹn ò dẹ̀ ni pé kí táyé currency lọ sí Canada and say yìí you see your boys make use of them ọlọ́run sọ pé báwọn ṣe máa make tiwọn nìyẹn they need to go èèyàn náà bá ti wà pẹ̀lú èèyàn for 20 years àbá anybody tó bá wà lóyà pẹ̀lú ẹ for 20 years for 15 years tó wà lóyà pẹ̀lú ẹ tó bá ṣàjà wà travel tó bá lọ kò yẹ kó bínú wàláì ó ti sìn ẹ tó so afẹ́káyé onílù gbogbo àwọn onílù elégbè afẹ́káyé wọn nítumọ̀ lẹ́yìn ẹ̀yin olórin pé jẹ́ ń kó tẹ́ẹ̀lì tẹ́ ń kọ́lé iṣẹ́ ńláńlá tẹ́ ń ṣe gbogbo ẹ̀káyé tí wọ́n náà nítumọ̀ bí wọn ò bá ti ẹ̀kọ́ fọ́ fúláàtì kan ti ẹ̀kọ́ bọ́ngálò kan níbi kóyún kan níbi dé sí kan níbi máa sùn kan máa jí kọ́mọ tí wọn náà lọ léèwé ní tà ń sọ nìyẹn ẹ̀ẹ̀kọ́ lè máa lóhun lílù ẹ̀yin ẹlẹ́ engagement I'm still coming back ó ṣe àti mo fi ilẹ̀ kẹ́gbẹ́dẹ́ sinmi mo mọ̀ pé àwọn kan lára yín wọ́n ní wọ́n ti ṣàtúnṣe wọ́n láwọn kan ṣe insist pé àwọn ò ní fún nínú ju 5,000 7,000 lọ lẹ́yìn tẹ́ bá ti charge àwọn onínáwó ẹ máa forúkọ nílù ẹ máa fi charge àwọn onínáwó ẹ fẹ́ gba géjo ẹ dẹ̀ tún máa pa owó lọ́jọ́ yẹn ẹ wà máa fún wọn ní àwọn owó tẹ́tí méjì ògbọ̀dọ̀ gbọ́ mo ṣe ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín ẹ̀yin tẹ́ ẹ bá change mo máa yọ kàńdá báyìí kúrò nù rẹ̀ sí ni gbogbo ẹ̀yin onílù tó jẹ́ pé ibi tẹ́ ẹ wà wọ́n ti ń ṣe dáadáa sí yín mo kẹ́yìn náà kú oríire ẹ̀yin tẹ́ ẹ jó lórí tẹ́ ẹ tí máa ṣe dáadáa bá a ṣe pé fún àwọn àtà ṣe kọ́ àwọn house yẹn tí yín tún máa ta bá drag yín tí yín máa tún ju tiwọn lọ ó máa worst so the best pé ẹ̀yin tẹ́ ẹ jó lórí ẹ tọ́jú àwọn onílù yín ẹ tọ́jú àwọn elégbè yín tẹ́ ẹ bá tọ́jú wọn ariwo ò ní déta kò ní sáwuyewuye àwọn náà fẹ́ jẹun tó da sínú kì í ṣe pé elégbè àbóní onílù kó sick kó má rówó tọ́jú ara ẹ̀ tí òde olórúkọ méjì Yorùbá ní kò dáa náà ló ń jẹ́ ẹ tọ́jú àwọn tó bá yín ṣiṣẹ́ ẹ fún ẹ tọ́jú wọn kọ́ mọ̀ pé ẹ tọ́jú àwọn so pẹ̀lú nǹkan tí àwọn àṣẹ yìí ẹ ṣe àdúpẹ́ o àmọ́ lórí o àmọ́ lórí I'm so happy inú mi dùn gan ni o so on behalf of bàbá Kúnlé Ayọ̀lọ́wọ́ a tún dúpẹ́ lọ́wọ́ Kwàwọn a tún dúpẹ́ lọ́wọ́ ẹ má bínú pé mo drag yín tó ní mo fẹ́ kẹ́ ẹ ṣe dáadáa ni wàláì ẹ má bínú pé mo drag yín jọ yẹn mo dẹ̀ drag Kwàwọn and do a better pass my landlord generator lọ mo inú mi dùn ó yí ṣe rí pé ibi tá a fẹ́ gbin ẹ̀pà sí ẹ̀pà ti wù ń bẹ̀ báyìí nǹkan tá a fẹ́ kẹ́ máa ṣe lélẹ́ ìsà ẹ ṣe gan ni àwọn onílù yẹn ọ̀gá iṣẹ́ ni wọ́n ọ̀gá ni wọ́n láàyè ara wọn kì í ṣe pé wọ́n wá kọ́ṣẹ́ ìlù lílù lọ́dọ̀ olórin ọ̀gá iṣẹ́ lolórin àwọn onílù ọ̀gá iṣẹ́ ni wọ́n ẹ ṣe àdúpẹ́ o God bless you sir on behalf of gbogbo àwọn àti courtroom àwọn olólùfẹ́ yín nílé lóko àti lẹ́yìn odi on behalf of Kúnlé Ayọ̀lọ́wọ́ we are saying a very big thank to you sir a very big thank you to you sir a very big thank you to you sir baba egbosa and a fat thank you to you sir ẹ ṣé o wọ́n ní one was dragged to be wọ́n dẹ̀ ti ṣe dáadáa wàláì wọ́n ti ṣe dáadáa Highlander méjì náà rà wọ́n fún Olúpẹ̀rí lẹ́ẹ̀kan wọ́n báyọ̀ lọ́wọ́ náà gbẹ́yọ̀ kan wàláì wọ́n ṣe dáadáa Toyota Highlander ni wàláì wọ́n ṣe dáadáa mo dẹ̀ mọ̀ pé àwọn tó tún ṣẹ́kù tó tún jẹ́ olórin tó kù àwọn tó tún jẹ́ lára àwọn elégbè wọn tó kù àtàwọn onílù tó kù yóò kàn àwọn náà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú Kwàwọn yóò kàn ẹ̀yin náà mọ̀kànmọ̀kàn lóye kàn yóò kàn ẹ̀yin náà nǹkan rere máa kan gbogbo wa ẹ̀yin náà tẹ́ tún jẹ́ olórin yín tẹ́ mọ̀ pé ẹ lè ṣe fáwọn elégbè yín onílù yín láti jẹ́ kí ìgbàyé gbádùn wọn rọrùn ẹ ṣe fún wọn ilẹ̀ lẹ́bàá lè ra ní bó ti ẹ̀ ṣe pé ilẹ̀ half a plot kan pé ok nínú plot kan ìwọ mú àfẹ́ nìkan mú àfọ̀ kí wọ́n ti ẹ̀kọ́ bó ti ẹ̀ bí ojú 3 bedroom flat lọ tí wọ́n máa gbé pẹ̀lú ìyàwó àtọmọ wọn láwọn ò ní ṣépè fún yín
Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́ kẹ́ ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. So lórí ọ̀rọ̀ bàbá yín lọ́wọ́ ni àsìkò lórí chapter yẹn. Thank you so much for one. Ẹ̀yin tẹ́ bá jẹ́ onílù tẹ́ wà pẹ̀lú àwọn olórin tí wọ́n bá ti ṣe dáadáa màá tún open fine mi padà. Mo ti jẹ́ kán sinmi díẹ̀ àti fún wọn ní long go pé kí wọ́n yí padà ẹ kàn sí mi. Tàbí kẹ́ sọ fún president onílù bóyá ní ti ìpínlẹ̀ tẹ́ bá wà ní ti Nàìjíríà pé they should get in touch pẹ̀lú mi. Yes, ẹ̀yin tẹ́ bá jẹ́ elégbè onílù níbi tẹ́ wà tá a ṣe ti ń pariwo ìtọ́gà tí yín ò tí ì yàtọ̀ tọ́gà tí yín ṣe ìṣe táwọn olórin yẹn ò tí ì fún yín lọ tó ń ṣe ń gbé owó inú ọ̀rá wọlé tí wọ́n kú wọnú ilé tí wọ́n ń lejú tó wá ti gbé owó dé tó wá ti lọ dé láti ṣó báyìí wọ́n á kọ̀ owó yẹn wọlé wọ́n á lejú ni ẹ jẹ́ ká mọ̀ a máa tún kò yẹ yín a máa dá orí wọn padà sí factory settings so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ ìyẹn lọ lọ́dọ̀ àwọn onílù báyẹn. ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ jọ̀ọ́ bá mi power tab lórí TikTok lẹ́ẹ̀kan sí please. Mo rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí awuyewuye ìjà ti tún wáyé ó ti tún bẹ́ sílẹ̀ láàrin ojú abẹ àti ọkọ àwọn single mothers. Ó ní the last thing tí mo fẹ́ mẹ́nu bà. Ẹ jọ̀ọ́ bá mi power tap. Ìjà yìí ó ti mú àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà jáde ní igun àkọ́kọ́ àti igun èkejì. Àwọn òdì ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn ó tiẹ̀ máa gbọ́ ó ti ń jáde àti ránṣẹ́ sílé àti mú àwọn ọmọ àti mú àwọn òbí mọ́. Arábìnrin ojú abẹ ẹ ò kí ń ṣọmọdé. Ọ̀pọ̀ ọgbà làwọn èèyàn tó bá dẹ̀ ní ìdojú kankan tí wọ́n máa ń wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ sì ń gbà wọ́n lámọ̀ràn. Ọ̀pọ̀ ọgbà làwọn tí wọ́n lájò àdójúkọ kan tàbí òmíràn tí wọ́n wá sọ́dọ̀ yín arábìnrin ojú abẹ tẹ́ ń gbà wọ́n lámọ̀ràn tẹ́ ń ṣàlàyé bí wọ́n ṣe ṣòdiwọ̀n ayé wọn pé báyìí ní kẹ́ ṣe rìn àṣà àrùn láwọn tí ó padà wàá dúpẹ́ kí ló wá dé tó jẹ́ pé ẹ̀yin gangan wá sọra yín dàtùpà tí ò wá rí di ara ẹ̀ tẹ́yìn go ò lè bára yín sọ̀rọ̀ mà sùúrù yín gẹ́gẹ́ bí àgbàlagbà kò tó. Yorùbá ní bọ́mọdé bá ń ṣọmọdé ẹ jẹ́ kágbàlagbà ó ṣàgbàlagbà ẹ dákun nítorí ìtọ́lọ́run mo fẹ́ kẹ́ ẹ jèbù rẹ́ oríṣiríṣi ohun la ti ń gbọ́ wọ́n gbé òwò síta wọ́n gbé kinní kan síta wọ́n gbé nódùsì ẹnìkan jáde wọ́n ti gbé nódùsì tèmi náà wá o wọ́n ti gbé nìyẹn náà ni wọ́n ti gbé nódùsì wá ẹ dákun nítorí ìtọ́lọ́run ẹni tí ò dá olórúkọ méjì kò dá ní jẹ́ ohun tá à ń pè ní nódùsì gan báwo ló ṣe ń jáde báwo ló ṣe ń jà ràn-ìràn. Arábìnrin ojú abẹ ẹ̀yin àti Akeem ó yẹ kẹ́ ẹ máa ṣe bí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀yin méjèèjì ẹ ti gbàgbé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ ṣe dáadáa pẹ̀lú ara yín lórí ìkànnì yìí ẹjà kan kò tí ì pẹ́ tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ yanjú ẹ̀ ìmí tuntun bẹ̀rẹ̀ ẹ dákun kí ló dé ẹ̀yin ni mo kọ́kọ́ dárúkọ nítorí pé àgbàlagbà ni yín àgbàlagbà sì máa ń rárá gbà ojú abẹ mo fẹ́ kẹ́ ẹ lọ jìbù rẹ́ because of your mental health ẹ jìbù rẹ́ nítorí àwọn ọmọ yín ẹ jìbù rẹ́ nítorí àwọn tó fẹ́ràn yín tó jó lólùfẹ́ yín nígbà tẹ́ bá ti ń ṣètò tó ti ń dùnyàn dé góńgó téèyàn ti ń fi ìtara ṣètò ó kù díẹ̀ káàtó àwọn ibi tó bá yẹ kẹ́ ẹ gbé yẹ̀wò tó yẹ kẹ́ ẹ ti ṣàtúnṣe ẹ dákun nítorí tọ́lọ́run ẹ ṣàtúnṣe. ọ̀pọ̀ àwọn single mothers èmi náà máa ń rò ẹ́ kí ìwọ náà ṣe kí ni kó jogun mi gbogbo tó bá ń bí ẹ nínú jẹ́ kó lọ sódò kó lọ rè sinmi bó ṣọdún kan bó ṣọdún méjì arábìnrin ojú abẹ ìyá gbà lọ́wọ́ ẹ̀ bó tilẹ̀ ṣe pé a mọ̀ pé sábàdé pa ń sábà ara wa lórí ìkànnì yìí ni ṣùgbọ́n ẹ dákun nítorí tọ́lọ́run Akeem please gbogbo tó bá ń bí ẹ nínú jẹ́ kó lọlẹ̀ ẹ gbà láfíà láàyè tó bá jẹ́ pé àwọn kan ní wọ́n pé kan àwọn ló ń fà á tó fi ń jẹ́ pé ó jẹ́ kí ìjà máa wáyé láàrin yín ẹ wo ẹjọ́ mójútó àárín kí ló ń fàjà gangan báwo nìjà ṣe ń wáyé kò ní dandan kẹ́ ẹ bára yín jà torí pé ẹjọ́ wà lórí ìkànnì yìí
Yorùbá ló pè wọ́n pòwe pé wọ́n ní ojú ọ̀run wọn ló tẹ́yẹ fò láì fìyẹ́ kankan kanra wọn. O lè wà láyè tiẹ̀ kó máa ṣe dáadáa, kárábìnrin yẹn náà wà láyè tiẹ̀ kó máa ṣe dáadáa. Ní ìgbà tí nǹkan bá tún kàn yín, ẹ ó tún jọ pẹ́ ṣe jọ ń ṣe, ìwọ ẹ tún gbé mi sókè, ìwọ náà gbé mi sókè, ẹ tún jọ máa ṣe, ẹ tún máa yànnàná àwọn ọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ tẹ́ fi ń bára yín rìn. Ìfẹ́ ti sọnù, ìkórira ni mò ń rí yìí. Àwọn ọ̀rọ̀ àlùfàṣà tẹ̀ ń jáde, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀yin méjèèjì yìí, ẹ ò sọ̀rọ̀ pé tíjà bá tiẹ̀ tán kí àwọn ọ̀rọ̀ yìí kó padà tán lẹ̀. Fracas orí TikTok gan ti ju ti Facebook lọ. Ẹ dákun nítorí ìtọ́lọ́run. Akeem, mo bẹ̀ ẹ́ má yájú sí arábìnrin ojú abẹ mọ́. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ ẹ́ má yájú sí arábìnrin ojú abẹ mọ́. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ bẹ̀ arábìnrin ojú abẹ. Ìwà tí èèyàn máa wù tó máa jẹ́ kí ẹni tí ò tó òyàn kó yájú sóhun, ẹ dákun nítorí ìtọ́lọ́run inú ẹ jùlẹ̀, ẹ wò ó ń bí tẹ́ wò ó, ẹ jókòó ẹ wò ó pé kí ló dé tó yẹ ẹni ìwà wo ni mo wù tó fi jẹ́ pé arákùnrin yìí tí ò tó mi lọ́jọ́ orí tó fi wá ń ṣe báyìí sí mi, tó wá jẹ́ pé ní tẹ́ ẹ lè gbé yẹ̀wò ní tẹ́ ẹ lè wò, tẹ́ ẹ lè padà recollect ní kẹ́yìn náà gbé yẹ̀wò láàrin ara yín, ẹ dákun nítorí mo fọlọ́run bẹ̀ yín ni o. Bẹ́ẹ̀ bá tí wá ń jà ẹ mọ̀ yọ àwọn mọ́lẹ̀, ẹ mọ̀ yọ àwọn òbí yín lẹ̀. Kò sí anybody tí ọmọ ẹ̀ tó ránṣẹ́ kó wá sórí social media, kò dẹ̀ sí ẹni tí ìyá ẹ̀ gbéṣẹ́ rán pé àbí àwọn family ẹ̀ gbéṣẹ́ pé yá lè lọ ṣojú wa lórí social media ni o. Kò sí. Bẹ́ẹ̀ bá ń bára yín jà, ọ̀tọ̀ lè bú ọ̀tọ̀ lè pè. Mo máa ń sọ fáwọn èèyàn ó yàtọ̀ síra wọn gédégbé. Mo ti rí pé ẹ ti kúrò nínú èébú, ẹ ti wà nínú èpè. Kódà ó wá di pé kéèyàn má tiẹ̀ lè tẹ bọ́tìnì kó wá tẹ̀ sọ pé fídíò Akeem lélẹ́yìí o, ẹ jẹ́ gbọ́n tá Akeem fẹ́ sọ. Tàbí kéèyàn sọ pé fídíò ojú abẹ́rẹ́ ẹ jẹ́ gbọ́n tójú abẹ́ fẹ́ sọ. Kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, àwọn èpè ńláńlá, àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí tí máa gbọ́ òun lẹ wá ń sọ jáde. Ni mo ṣe ní kẹ́ ẹ dákun nítorí ìtọ́lọ́run, kẹ́ ẹ fi yè dénú ẹ̀yin méjèèjì, kẹ́ ẹ fi yè dọ́kàn, ẹ fi yè dé gbogbo ara. Wọ́n gbé òwò jáde, wọ́n gbé nódùsì jáde, kó dá kí ọ̀rọ̀ pé ìhòòhò gan ó jẹ́ ẹni tó ń bí nǹkan ríra gan ló jẹ́ létí ọ̀pọ̀lọpọ̀. Báwo ni ìhòòhò, báwo lẹ ṣe ṣe? Ìhòòhò lágbájá òun wà lórí Telegram, ìhòòhò tèmi náà ó wà ń bẹ́ o, ṣe sẹ́ndì ẹ̀ sí ní o, èmi náà mo rí tèmi fídíò yẹn ti pẹ́ mi ò bí ìhòòhò mi ṣe jáde. Kí ló dé, kí ló kàn wò ní gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ṣé ìhòòhò ó wá jẹ́ nǹkan tá a fi ń bára ẹni jà ni tó wá dé ìfáǹfà? Ìhòòhò mi jáde, ìhòòhò tiẹ̀ náà jáde, lágbájá ló gbé, ìwọ ló gbé, ìwọ náà ló gbé tèmi. Ó kù díẹ̀ káàtó, ẹ ti jẹ́ ká yọ ọ́ kúrò, ká yọ ọ́ kalẹ̀. Tẹ́ ẹ bá ń bínú, tẹ́ ẹ bínú síra yín, ọ̀tọ̀ ní gbẹ́nu ẹ sàn. Ṣé mi ló ń bá wí? Wàá tó wà òkè kíní kan kó sì lọ, gbogbo àwọn slang tó máa ń lò nìyẹn lórí Facebook. Ṣùgbọ́n àwọn èpè gòdògbòdògbò, èpè rambandẹ, èpè burúkú yìí ẹ lọ yọ kúrò. Mo fọlọ́run Elédùmarè bẹ̀ yín. Èpè ò dáa. Yorùbá sì ní èpè ò kí ń jà lóòjọ́, wọn ló dọjọ́ alẹ́ ni. Nítorí ọmọdé tó bùrókò ní tó bojú wẹ̀yìn ni. Ṣó rò pé òjò lolúwéré ń pani ni? Gbogbo ẹ̀yin tí ẹ jó lólùfẹ́ tí wọ́n máa ń gbé sókè, ẹ dákun nítorí ìtọ́lọ́run. Ẹ má máa wá sórí social media bí wípé ẹ fẹ́ lọ síbẹ̀, fẹ́ lọ enjoy ara yín, tẹ́ ẹ ṣe yẹn enjoy èpè ibi tó yẹ kẹ́ ẹ sọ pé ẹ má sọ báyìí mọ́, ẹ máa sọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí wọ́n mọ̀. Ibi tó ti máa mọ̀ wípé in tẹ́ sọ yìí ó kù díẹ̀, ẹ má sọ báyìí mọ́, ẹ dákun. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ ń dájà lẹ̀, ẹ ní bẹ̀rù Ọlọ́run, torí ni òmò ń tẹ́ ẹ fẹ́ rí gbà bí pé kẹ́ ẹ mọ́ forí àwọn èèyàn sọ́ra wọn. Èèyàn méjì tí wọ́n ti bára wọn ṣe ní kòpẹ́kòpẹ́ tí wọ́n ti búra pé àníjà mo ti tán àlàáfíà ti jọba. Kí ló tún wá lè fà á ṣe jẹ́ pé wọ́n tún wá ń bára wọn jà? Tá a dẹ̀ wá rí àwọn èèyàn tó ń kọ́mẹ̀tì lọ́ndà section tínú yín wá ń dùn, tí wọ́n náà sì bímọ tiẹ̀, o sì dúró sábẹ́ ibi tí wọ́n ti ń ṣépè fọmọ lọ́mọ. O mọ̀ bébè ṣe ń jà ni, ẹni ṣépè ẹni fetí gbọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo máa ń sọ fún yín, ẹni bá lórí ìdèpè dànù tó bá ṣépè fún èpè yẹn máa padà, ẹ mọ̀ máa ṣépè fún ẹ, torí ẹ ò lè mẹni tó lámàdárí kan, ẹ lè mẹni tó lórí dèpè dànù. What the people in the inbox and comment sections are the problem of TikTok saga. God bless you, my sister. It's grace. Ó kù díẹ̀ káàtó. Ẹ máa wọnú inbox, lọ máa sọ pé lágbájá sọ pé ẹ̀kíní kan ṣe gbá kan, iná under comment section, ẹ máa sọ̀rọ̀, máa dárúkọ àwọn ènìyàn, máa forí wọn gbára wọn. Kí ni gain ti yín bẹ̀?
kí lè retí yín bẹ́ẹ̀ kẹ́ máa forí àwọn èèyàn gbára wọn kó wọ́n máa ṣépè ìwọ tó o bá dá wàhálà sílẹ̀ láàrin èèyàn méjì tó bá jà tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè èpè tó ń ṣẹ̀yẹ̀wò náà ò lè escape ó máa gbà ń bẹ̀. kílétà ṣe jẹ́ ká máa lépa àlàáfíà ní gbogbo ìgbà kílétà ò lè máa lépa àlàáfíà ní gbogbo ìgbà sí ara wa. pọ́mọ ẹnìkan ò ní kú ọmọ ẹnìkan ò ní rùn yóò ṣoríire ìyá ẹnìkan bó ṣe máa dá fún bàbá ẹnìkan bó ṣe máa ìdílé ẹnìkan ẹ̀gbọ́n ẹnìkan bó ṣe máa dá fún àdàpè ní tá à ń sọ̀rọ̀ tí ò dá ta ló gbàdúrà kó ń fojú sunkún ọmọ ṣé lọ́jọ́ títa ríro la fẹ́ sọ ni lọ́jọ́ wàyó la fẹ́ sọ ni àbí lọ́jọ́ tóbìnrin fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí ò rọrùn sùn tó lajú kalẹ̀ bí ọlọ́dẹ tílẹ̀ fi mọ́ ni tàbí lọ́jọ́ ìkúnlẹ̀ àbí ọmọ ọkùnrin pàápàá ń jìyà ìdọ̀bálẹ̀ ojoojúmọ́ ńkọ́ níjọ́ tóbìnrin ọmọ ṣe yà ló máa pariwo yé ẹyọ ń ta ní ọrùn mi tókùnrin gan ò ní rọrùn sùn ńkọ́ tàbóbìnrin tó ọmọ amúlọ́gànjọ́ òun tọ́kọ́ gbọ́dọ̀ dìde tí ó mọ wọ ṣòkòtò lódì pé ó yá nìṣó nílé ìwòsàn la fẹ́ sọ ni kó wá bẹ̀rẹ̀ sí tọ́ àwọn ọmọ gan kó tó wá jẹun kó tó mu kó tó jẹun kó tó mu mílíìkì díẹ̀díẹ̀ kó tó di pé ó jẹ fúdù díẹ̀díẹ̀ kó tó wá di pé ó dẹ̀ sí dàgbódò ọmọ owó bẹ̀rẹ̀ sí ó ń rákò ó ṣe gbogbo ó wá jẹ́ èèyàn wá ń ṣépè owó ọmọ pọ̀ mo bẹ̀ yín nítorí tọ́lọ́run ẹ má jẹ́ ká máa fi àwọn ọmọ sí gbogbo àwọn kinní yìí tó sì ń jẹ́ pé ẹ má ṣépè fúnra yín mọ́ ẹ lè búra yín ó ṣojú kọ̀ǹgbà ó ṣẹnu pẹlẹbẹ ó ṣe kinní kan ẹ lè búra yín tẹ́ ẹ bá búra yín tó bá di pé mo bú mi mo bú ẹ èpè ò dá mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ jáwọ́ ìdí nìyẹn tó sọ pé màá bẹ arábìnrin ojú abẹ àti arákùnrin Akeem káwọn méjèèjì kan jẹ̀bù rẹ lórí ìkànnì táwa ẹjọ́ ẹ seize fire. mo bẹ̀ yín Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín ẹ dákun ẹ bá mi jíṣẹ́ mi fún wọn. mo fọ Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹjọ́ ẹ jẹ̀bù rẹ kò sí ní tá a fẹ́ gbà nínú wàhálà kò sí ní tá a fẹ́ gbà kẹ́nikẹ́ni kó fojú sunkún ọmọ kò sí ní tá a fẹ́ gbà nínú kí ìṣòro ayé ó débẹ̀ nìkan lórí social media ṣe ibi tá a kàn wá tá a kàn ní ká ṣe rí ọwọ́ ẹlòmíì ń bẹ lórí TikTok ó wá tajà lásán ni ẹlòmíì wà tó bá ti wà bọ́rìn ló kàn ní jẹ́ kí n yọ sórí TikTok kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ jẹ́ kí n tún wò ó kí ló ń ṣẹlẹ̀ ẹlòmíì bá wá nìyẹn ẹlòmíì sì bá ìrànlọ́wọ́ wá ẹ dẹ́kun nítorí ìtọ́lọ́run ẹ jẹ́ ká jèbù rẹ lórí gbogbo àwọn nǹkan tó wà ńlẹ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ jẹ́ kí ó rí àlàáfíà jọba let's allow peace to reign enough is enough both of you please we are pleading a ceasefire. àwọn nǹkan wà tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè fi emulate ara yín àwọn nǹkan wà tẹ́ ẹ lè emulate lára ara yín àwọn nǹkan mìíràn tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè gbẹ́nu sí lórí social media àwọn ongoing issues oríṣiríṣi àwọn tó ń gbé case wá fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ṣe lọ ẹ má fi èpè sí TikTok ti wà toxic gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàhálà yìí ti pọ̀jù lọ́tún ló sì ẹjọ́ àtigun Akeem single mothers àtigun alájà ojú abẹ please ẹ cease fire gbogbo àwọn tó ń bá yín dá sọ̀rọ̀ mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ wọn ẹ máa dá sí ní ti tàlàáfíà ẹ̀yin tẹ́ wọnú inbox wọn àbí tẹ́ wà lọ́ndà comment section ẹ dá sí ní ti tàlàáfíà ohun tẹ́ ẹ bá ti gbàdúrà kó ṣẹlẹ̀ fún yín tí ó ṣẹlẹ̀ sí yín ẹ má jẹ́ káwọn méjèèjì máa fi gégùn fúnra wọn ẹ jọ̀ọ́ mi ò fẹ́ sọ jù báyìí púpọ̀ lọ lórí ọ̀rọ̀ àwọn méjèèjì ẹ bá mi pẹ̀tù sí àlàáfíà láàrin wọn ẹ jọ̀ọ́ comment sections ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká control comment section yẹn kálàáfíà kó lè jọba ní igun ọ̀tún àti igun òsì. Ajé Abiska Abayọ̀lá ẹ máa pọ̀jọ́ mẹ́ta ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálàáfíà jọba o. Kẹ́hìndé Adéjùmọ̀ God bless you too ẹ jọ̀ọ́ ó ti wà toxic kan TikTok kò rí báyẹn tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ oníkàkùn ló ní group títí ẹ bá gbọ́ wá tó àwọn kan tó sọ tẹ́lí tí ẹ bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ máa rí pé bẹ́ẹ̀ yìí kò tún jà bẹ́ẹ̀ jà àwọn èèyàn ti bìlí pé wọ́n ti ń ṣe irú ẹ̀ lórí TikTok ẹ máa rí igun lóríṣiríṣi wọ́n máa ṣe pé àwọn náà máa ṣe gbìgbì wọ́n máa jà ẹ máa rí pé wàhálà yẹn kò máa pọ̀ ní from left right wọ́n kò máa wàhálà máa ṣẹlẹ̀ bọ́ tó má ti rí pé ọwọ́ tẹ́ gbé lórí TikTok ẹ gbé ọwọ́ pé ẹ ṣépè fúnra yín ẹ kàn dé ṣàwàdà bí wọ́n kò kàn ṣe gbogbo ẹ̀ kó lọ ọwọ́ yẹn náà máa padà máa bá yín gbé torí àmọ́ pé fracas wà lórí Facebook kò sí fracas lórí TikTok tẹ́lẹ̀ fracas wà lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí fracas wà tó bá possible
tó bá possible ká stop fracas tó wà lórí TikTok so that if Facebook bá ti wà toxic fún yàn èyí máa mọ ibi tó máa sá wá táwa relax gbogbo ẹ̀yin tẹ̀lé máa ń lo ibi tó ti máa ń ṣépè yẹn ẹ jọ̀ọ́ ẹ wà very careful pẹ̀lú àwọn comment section yìnyẹn ẹ máa pẹ̀tù sálàáfíà ẹ máa lépa àlàáfíà ní gbogbo ọ̀nà igun ọ̀tún igun Akeem Ojuabe gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ àtàkì fúnra rẹ̀ ẹ jìbù rẹ̀ ẹ má bínú ẹ̀yin tẹ́ jẹ́ igun Madam Ojuabe àti Ojuabe fúnra rẹ̀ àti gbogbo ikọ̀ wọn abẹ́yìn náà ẹ má bínú ẹ jẹ́ gbogbo ní ẹ gbà àlàáfíà láàyè please ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ igun méjèèjì ẹ jọ̀ọ́ Madam Ojuabe àgbàlagbà ni yín mo ti sọ fún yín lẹ́ẹ̀kan ṣe ti gbọ́ ẹ dákun nítorí tọ́lọ́run ẹ má bínú àwọn nǹkan kan wà tó lè dùn yín pé ẹ má bínú ẹ fọwọ́wọ́nú Yorùbá ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná àwọn ọ̀nà ni à ń bá ṣeré ẹ jẹ́ kí gbogbo awuyewuye yìí kó lọ sí odò kó lọ rẹ̀ sinmi ẹ dójú ti àwọn tó ń dájà lẹ̀ láàrin ẹ jẹ́ kójú tì wọ́n ẹ ṣèmú dẹ́vù bí àṣà àwọn eléyìnbó shame the devil ẹ ṣèmú dẹ́vù ẹ jọ̀ọ́ ẹ gbà àlàáfíà láàyè Ọlọ́run Elédùmarè á dẹ̀ ràn yín lọ́wọ́ á jẹ́ kẹ́ lè gba àlàáfíà láàyè ní igun ọ̀tún àti ní igun òsì àtàwọn igun míì tó bá tún bára wọn jà lórí TikTok ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ gbà àlàáfíà láàyè ẹ jẹ́ ká dá àlàáfíà padà sórí TikTok ó ti wà tó zik ju ẹ jọ̀ọ́ God bless you all.